Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. وبه نستعين رب زدني علما وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. تمادى بنشر العلم يا من يفسر لنا كون رب الكون فالأجر أكبر. تمادى ولا يوهنك كيل الأوازل فربك كافي عبده حين يزهر. تمادى أيا من حاس فصل تخطبي بنشر كتاب الله فالله يشكر. تمادى برفاق الأنام بدعوة تسد وتحمي عن ضلال ستهجر. تمادى به ضوء السبيل لسالك فذلك صنع الأنبياء المنشر. يقيك إله الخلق دوما برزه سنون ذوي الأشرار تورا فيزتو سنون ذوي الأشرار تورا فيزتو. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك ونهر إن شانك هو الأبتر. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد آمين وعلى آله وصحابه وسلم. الحمد لله رب العالمين. آمين. الرحمن الرحيم مالك يوم الدين. آمين. أفا سوى سعد الدين أدام الله حياته. أفسه الله. yọ̀ǹda kẹ́ ń dìde. bẹ́ẹ̀ni. èmi wá yọ̀ǹda kẹ́yìn má dìde. ẹ̀yin ẹjọ́ kó ti yín àmẹ́yìn yọ̀ǹda kí bá mi ó dìde. àbá wa alisali masha Allah akramakumullah kálọ̀mọ́ pẹ̀lú yín. àmín. ẹ̀kọ́ àti ìbọ̀ yìí. masha Allah. madala. Allahumma àmín. àbá wa lódòore ẹ má dìde. ayọ̀ǹda àbá wa yín. ọjọ́ ńlá ẹ má dìde. ayọ̀ǹda yín. ó gbẹ̀yìn àgbàlagbà ẹ dákun ẹ jókòó lẹ̀ ẹ dákun torí Ọlọ́run ó fún àwọn àgbàlagbà bẹ̀yìn ẹ dákun masha Allah. bàbá wa ya alikali Sokoto ṣéèwù ẹlẹ́kẹ̀wé kó pé mẹ́ta ṣéèwù ẹ sún síbà rárá ẹ jókòó mbẹ́ kí n máa rí lẹ́gbẹ̀ẹ́ mi dá. ṣéyíkù. tí yín di púpọ̀ ní òkó yìí. naam. ẹ̀yin gan ni ẹ wà láàyè bàbá ọba lọ́rin ní àyè. ṣéèwù. sheikh. wọ́n máa ń dákọ̀ yìí wọ́n máa gbà ẹ̀yin náà tún ni. bẹ́ẹ̀ni. masha Allah. inú mi wá sódùn sí yín púpọ̀. gan. bẹ́ẹ̀ bá wà nínú ipò tẹ́ wa gbogbo àwọn olóyè ìlú Ìlọrin èyí máa sọ fún wa pé bẹ́ẹ̀ bá ń bùkátà ọba Ìlọrin ẹni láti máa bùkátà bàbá ẹ̀ mú wá gbà. bẹ́ẹ̀ni náà. ẹni tí ọba fẹ́ràn ẹ̀ mọ́ wá gbà pẹ́sidẹ́ntì tiwa nù. Insha Allah. ní fẹ́ràn rẹ o. masha Allah. àlè láìkì ń tọ̀ ọ́n. ìyẹn máa ń fún wa ní kọ́ fọwọ́ mú. kí ni fún wa ẹ̀yin tẹ̀ ń sàrò yìí ń bẹ̀ wọ́n ẹ dákun. ẹ jọ kó àsì ti bẹ̀rẹ̀. lẹ́yìn àwọn ìyá wa ń bẹ̀ wọ́n tẹ́ ṣe látàárọ̀ náà tó ẹ máa wọlé lọ. jù bẹ́ẹ̀ lọ náà. kó àsì ti bẹ̀rẹ̀. ẹ máa wọlé lọ. bàbá wa Alikali Sokoto ní mi wá dùn pé ẹ̀yin àti màmá àgbà fẹ́ràn ara yín yàtọ̀. alhamdulillah. abẹ́lẹ́ òun fún yín kọ́dà kún kó ṣe sùúrù. kọ́lọ́hún kọjọ́. gbogbo táwọn àgbàlagbà kún olùláyè yìí rí lẹ́mìí gángan
ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fẹ́ yìí. àmín. ogun tí máa kú fún yàn téèyàn máa bẹ táyọ̀ sì pé òsì mọ́ ọmọ àgbà afa yìí baba èèyàn máa bẹ ayé ó sì pé òsì mọ́. ayé sì pé òsì mọ́. La ilaha illallah. bàbá alikali sọ́kòtò tòní gbogbo tí máa kú fún yàn téèyàn máa bẹ táyọ̀ sì pé òsì mọ́ ọlọ́run má jẹ́ kú fún yín o. Allahumma àmín. ọlọ́run má fi kankan ṣe yín láyìí dá. àmín. bí ọba yàtọ̀ yóò tún máa dáa ni. àmín. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. ẹnna bá ti kí afáwa sáàdù díìnì ó ti kí màmá gbà ní lọrin bẹ́ẹ̀ni. torí pé afáwa sàyídì làbújá bẹ́ẹ̀ni. bàbá fẹ́ràn afáwa sáàdù díìnì púpọ̀ màmá gbà fẹ́ràn afáwa náà púpọ̀ àárín pẹ̀lú wọn lọ́mọdé ọba jẹ́. Allahumma àmín. ìtẹ̀sẹ̀ fún wa lóore ọ̀gá púpọ̀ yìí nìkan kẹ́kẹ́ kó kọjá bẹ́ẹ̀ni. àwọn èèyàn bá wa mẹ́lá náà ẹlẹ́bàá ni sẹ́ẹ̀wù ó sì lọ. bẹ́ẹ̀ni. ẹlòmíì jẹ páàkì bá gbígbà ta ni kọ́ wa tọ̀ ni ó sì páàkì ó sì fi wá tọ́. ó sì ké wa tán ó sì tọ̀ ọlọ́wọ́ fún ọ̀dà ọlọ́wọ́ bá yẹn jẹ́ ó sì kọrí. ó sì kọrí. àròpọ̀ dúró fún wa ni àti tán gbé. wàlẹ́ kọ́dà ń wòrà fáfá ló torí mi Bẹ́ẹ̀ni. aláìsí wọn. wọ́n wá dúró fa títí. la ilaha wọ́n illallah dúró tì wá gan ni. gan gidi gan àgbàtà ni o. nípa sọ sí ìdí tẹ gbé Like adílé báyìí serious. gbogbo ń tẹ́ bá ti fọkàn rò láyé pé lọ́kànnú àlámọ́rí rẹ̀ ọlọ́mọ́sá fọwọ́ sí fún ẹ àmín. àmín. ọlọ́njọ́ sọ sí ìdí inú ayé rẹ̀ kalẹ̀ àmín. àmín. bí àwọn ọmọ tó bá bínú o tún sọ sí ìdí inú ayé rẹ̀ àmín. kì í sábà yìí nìkan o àtẹnudọ́ bá sàmì tá a bá gbọ́ níyì àmín ya Allah. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. afawa Muhammad Jami ọjọ́ ńlá ní Ẹgbẹ̀dìlá bẹ́ẹ̀ni. afawa lọ́dọ̀ọ̀rẹ́ ọmọ Masha ìmọ̀mọ́ Allah. àgbà lọ́dọ̀ọ̀rẹ́ làwọn bẹ́ẹ̀ni. mo kí àwọn afawa méjèèjì tán bẹ̀lẹ́ gbà fọ́ ọjọ́ ńlá ẹ̀ ní ma padà ṣe bọ́lá Allahumma ilá àmín. afawa Sheikh Abdullah Masha Allah. àti afawa tí wọ́n jòkó tì wọ́n afawa Habibullah olùkọ́ bàbá tó bí Alhaji Àgbànú Masha Allah. tẹ́tún jẹ́ olùkọ́ bàbá lágége tòní bẹ́ẹ̀ni. afawa bàmàlẹ́ àbí mo kí afawa yìí àwọn pẹ̀lú wọn látàárọ̀ mo wá kí ǹdá mo bínú pé kàkí ọ̀gbọ́ Mala Ahmad Mala ẹgbẹ́ fúlàní ní sinimá ǹdá sọ. Ahmadu ǹdá Ahmad Allahu Akbar Masha Allah. ọkẹ́ sùkú ayọ̀sá ok sùkú àṣírí yosó Okay. sùkú àṣọ alibarika gbani Gbani, abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni náà. sùkú gò Sokugo ọlọ́wọ́ gbanu. máa dàlá ọlọ́wọ́n bá a dúpẹ́ fún yín o. Allahumma àmín. wọ́n wá bi tí wọ́n mo fi kí bàbá wa tí wọ́n jẹ́ òkú ti bàbá Alikali Sokoto ọlọ́run dákun má jẹ́ àkàrin pẹ̀lú wọn má jẹ́ ọ̀kàrin àmín. ọlọ́run bá a sì dáadáa fẹ́yìn náà sí àmín. mo kí ìyá wa alájà wa Mbumi láti Ẹ̀dùn nílé iṣẹ́ arúgbó wa Mbumi láti Ẹ̀dùn mo kí ìyá wa nísàlẹ̀ àjànàkú ẹ ṣeun mo kí ìyá wa láti ìdí aró mo wá kí ìyá wa láti Làǹwá láti Gàlàǹwá gbogbo tí máa mẹ́ni gàlá mọ̀ fi kún kọyìn. bẹ́ẹ̀ni. mo gàlá kí yín wa. púpọ̀ alájà wa ní Alápàtà mo kí yín o alájà wa ní Pàkátà mo kí yín o ìwà kárí gbogbo ibi tí kálukú náà ti wá gbogbo ẹni tó wá gbà wá lálejò lábẹ́ bàbá wa Alikali Sokoto bọ́dà wa Àyí àwọn náà gba gbogbo wa lálejò lábẹ́ bàbá wa Alikali Sokoto látọ̀dọ̀ yín bọ́dà wa kejì náà bẹ́ẹ̀ kótó wa kan bí ọdún kótó wa kan gba àwọn ọmọlé òkú lọ́kùnrin láwọn ọmọlé òkú yányán ọlọ́run dákun ṣe sùúrù ẹ̀yin màmá wọ́n fi tù yín láṣìírí o àmín. àmín. ẹ àmín. dákun ẹ sàmì kó hún yàn mú. àmín. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaikumus salam wa rahmatulahi wa barakatuhu. ẹni bá kí wa aládàbí. aládàbí. abéyàn kí o máa rí kà sí. mari ká sí o. abéyàn kí o abóhajì. buhari o. abéyàn kí o akúnlẹ̀kì. akọ̀lẹ́kẹ̀ tí ó sì gbà wọ́n lẹ́sẹ̀ nígbà kan bó ṣe kó lọ́wọ́ yọ sọ̀gbẹ́dì ìbò ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn
ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ dúdú fọba tó ní wá ọ̀pọ̀ sálátù fún Muhammadu àlékún ìkẹrẹ fáwọn tá yóò máa wọn. àwọn àfáàwá ò ní rábùrú. ẹlẹ́hà fáwa ò ní jìyà àwa náà tí wọ́n kọ́ ká má máa nira. bọ́lọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. àgàgà kó fún mi lẹ́gbẹ̀rún ọkàn apálẹ̀ àfààní ni wọ́n sì máa ṣe. ẹja wọlé ṣe bẹ́ẹ̀ kò ní. bábúdàjà wọlé kó lè dùn bọ́mọ ní ẹja wọlé wọn lọ́kọ̀ ní ẹran. ẹni bá sọ wípé tí kéwù ti jẹ́. ó jogun òpónú lára dọ̀bọ̀ abilára màmá tó bí ẹ̀ṣẹ̀ yìí. ìwòlá ní ẹ̀kẹ́ ẹlẹ́mú abú. láàmì ẹ̀kàwé ni wọ́n ẹ̀ṣọ́ níjà. àgbọ̀ ọ̀pẹ ti kàwé àmọ́ kò fi ṣe. ẹni bá lo owó tí fi ń tọrẹ. àwọn bẹ̀bẹ̀ kó owó ọ̀hún sì máa pọ̀ sí ahun tí ó bá lè tọ̀tẹ̀. tó lọ́wọ́ ahun karùn-ún náà. ọba lè tọ́jú abẹ̀rù wàwà ọba lè fẹ́ mú kọ́. kó nira lórí. kàmáyé ṣe èrè nílé ayé. ádámù ṣe èrè nílé ayé. àbúwàjí ṣe èrè nílé ayé. alímì ṣe èrè nílé ayé. bàbá sọ̀rọ̀ ṣe èrè nílé ayé. sọ̀láti ṣe èrè nílé ayé. ewúyẹ̀mí ṣe èrè nílé ayé. àbúnígún ṣe èrè nílé ayé. odòfù ṣe èrè nílé ayé. ìmọ̀sà ṣe èrè nílé ayé. èmi ọ̀dà ṣe èrè nílé ayé. àbíní ṣe èrè nílé ayé. ẹ̀rímù ṣe èrè nílé ayé. òkèwù ṣe èrè nílé ayé. àgbáyé ṣe èrè nílé ayé. fúlàní ṣe èrè nílé ayé. àlọ́tì ìlọ́tẹ̀ abọ́tì bọ̀ gbogbo ẹ̀lẹ́ sì yọ lára àwọn ọmọ. ọlọ́run bó ṣe wọ́n ní gbìngbìngbì kábìrì sóòlù ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábìrì sí gbẹ̀gẹ̀ lọ. ohun tó ṣe mí tó ti rí kọjá. ọ̀rọ̀ tí gbòòrí ẹ̀dá kòdò kò ní kú lẹ́yìn máa bọ́lú àwọn afẹ́. kóra ní ẹ̀kẹ́ ẹlẹ́mú abú. láàbì ẹ̀kàwé ni wọ́n ẹ̀ sọ. níjà. àgbọ̀ pẹ́ ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. kóra ní ẹ̀kẹ́ ẹlẹ́mú abú. láàbì ẹ̀kàwé ni wọ́n lọ́ba níjà. ẹgbẹ̀rún alákọ̀wé kó tó bá dá wa. kí wọ́n lórí nìkan. àwọn àbá ni wọ́n ní ọ̀tún kí ọ̀tún gẹ̀. ọtí yọ̀ọ́ ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run fàyàbalẹ̀ ọlọ́run. ẹ abẹ́ fọkànbalẹ̀ kẹsàn-án dùnú ibi ọlọ́run ó dúró tẹ̀yìn ọ̀ ní ìbàjẹ́ ọlọ́run fi kún fáwọn afá bẹ́ẹ̀ abákẹ́ tó bá dá tẹ̀yìn ó sì ní ìbàjẹ́ wájú ọlọ́run bisimilahi rahman rahim kul huwallahu ahad. Allahu samad lam yalidi walam yulad walam yakul lahu kufuwan ahad. àmín. ọlọ́run má ṣàjà sọ dáadáa. àmín. ọlọ́run kò sí àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́. àmín. má jà ṣubú ọlọ́run. àmín. baba alikali sokoto bẹ́ẹ̀ni wọ́n kọ lẹ́tà sí. wọ́n ti dé yìí. wọ́n ti dé yìí. ok ẹ ṣe gan sa. wọ́n kọ lẹ́tà sí. bẹ́ẹ̀ni alright a sì ti gbà á pẹ̀lú ògùn ọlọ́run. ọlọ́run kọ́ sàlékún gbàdúrà. àmín. thank you sir. àjọláyé àkọlé wá sí wa ní ìnírọ̀lẹ́ yìí. àjọláyé. dédé tó o bá sì dáná lọ́kọ̀ọ́. ìyá wa àgbà almarhuma ìyá wa maimuna ndọgbọ̀n ọdún pẹ́ẹ́ dédé àbíkú dídíẹ̀ àbíkú lé díẹ̀ tí bàbá wa ìmáàmù Yusuf tí wọ́n fa yí lẹ̀ níyà yìí. ẹ dákun jàmá ọgbọ̀n ọdún sísìn tí bàbá fa yí lẹ̀ nínú kó ṣe dédé àbíkú dí àbíkú lé díẹ̀. láti ìgbà tí wọ́n ti wá lọ tí wọ́n ti fi irú ìyá wa yìí kalẹ̀
ìyá yìí wá ń fa yìí gbèsè ayé rẹ̀ fi ń dájọ́ lára ọmọ ọlọ́mọ. Allahu akbar. ẹ̀mí ń dájọ́ lára mọ̀lẹ́bí. ọlọ́run wa ni má tiẹ̀ lọ gẹ́gẹ́ bí àṣà ọlọ́run. Allahu akbar. òsì bí yẹn ti lè wọ́ dáa tó yóò kó díẹ̀ nínú àjọ rẹ̀ èyí lè kó tán yọlọ kó yóò kó lálẹ́ kìyàmá ni. bó tilẹ̀ kí wọ́n sì jágba alágbàkò tó yóò kó díẹ̀ nínú àjọ rẹ̀ kó tó lọ èyí lè kó tán yọlọ kó yóò kó lálẹ́ kìyàmá ni. Insha Allah. ẹlẹ́kùnrin tẹ̀ ń sáré yìí lásìkò yìí. aláròyé àtàlárìn ká Ẹjọ́. alájì tí ń kíyàn àti bẹ̀rẹ̀ ìjókòó yìí pẹ́. àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni bẹ́ẹ̀ ni ẹ má wulẹ̀ ẹ káàbọ̀ ẹ jòkó lẹ̀ wọ́n ti rí yín ẹ má bọ̀ ọ́ yẹn. ẹ má bọ̀ níyì. ní ilé àwọn ọkùnrin jókòó. Masha Allah Ọlọ́run kára kó alibarika rẹ̀ ẹni gbọ́dọ̀ Ọlọ́run táyé kan yìí. àwọn ọmọ alibarika ni wọ́n púpọ̀. Masha Allah. ẹlẹ́kùnrin olóríire tẹ̀ mẹ́jọ kẹ́kẹ́ náà ẹ tó nǹkan ni ẹ pé náà wọn ní Alright. ilé dáhùn púpọ̀. ẹ mẹ́jà rò yọ bẹ́lẹ̀ bẹ́ẹ̀ni afáwa ti ṣe wá sí original láàárọ̀ bẹ́ẹ̀ni ewa ń ti sin. afá yìí baba òjò lọ́rọ̀ láàárọ̀ èrì wa bẹ́ sẹ́. èrì lọ́fẹsẹ̀ ẹ̀yin kò sí wàhálà èrì máa ń sẹ̀ lẹ́yìn ojú. kọ́ra afá tó ṣe wá sí inú ilé ni bẹ́ẹ̀ni. Allah. èmi tí wọ́n ṣe wá sí àná lèmi àmọ́ mo ti kúrò lánàá bẹ́ẹ̀ni abọ́lé à. ìyàwó tẹ̀yìn tó bá ti fẹ́ tí ì sọ̀rọ̀ ọgbọ̀n ọdún ó ó ti kúrò lánàá. náà àná báwo a ti dọ́mọlé àyíká wá mítìnì ni. afá tó ga àránṣẹ́ ọlọ́wọ́n bá yín. Akramakumul karim. ok àyíráyè ń jọ mítìnì. àwọn máa lọ wá sí bẹ́ẹ̀ni a lè roko ànábì. ọ̀tọ̀ máa dàla ẹjọ́ tí wọ́n ti wá lọ ní ìyá yẹn wá ń fa iye rẹ̀ dájọ́ lára àwọn ọmọ ọlọ́mọ káàkiri ọlọ́run wá kó àjọ náà fún wọn lójú ayé wọn Allahu akbar. tí ìyá fi lọ bọ́ lọ́hùn ìyá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ń dá tọ́mì lérí torí ọpẹ́. nígbà táwọn bàbá yìí fa iye lẹ̀ báyìí kọ́ nílùú yìí rí nígbà táwọn bàbá yìí fayé lẹ̀ ìlú Báyìí yóò kọ́. rí báyìí. wọ́n bá bóyá ńlẹ̀ níyà yín gbà náà ìyá máa pè á ń ọmọ tí mo ṣe fún tó fi tì mí lọ ní ugbó tóbi tì mí lọ́nù gbó. La ilaha illallah. kọ̀fẹ́ náà mi tẹ́lẹ̀ ìlú ńlọ́wọ́ adíjà ru èyí Allahu akbar. abẹ́rẹ́. alikọrọ para wa ní síríjì tó wá ní sóònù kọ̀ọ̀kan adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ajégúnlẹ̀ sònhe ajégúnlẹ̀ Sòǹbí. ajégúnlẹ̀ sònsí ajégúnlẹ̀ sòndí wọ́n tún wá dà lọ́dà títí wá gbà yà yín. àfa tó ga ìránṣẹ́ ọlọ́wọ́n bá yín Alhamdulillah. aróore ni oore ni. ìlú ọ̀gá ìlú tó yẹ pé gúrẹ̀ ní tẹ́lẹ̀ ọwọ́ alibarika wa débẹ̀ wa di sírẹ̀ gúrẹ̀ ni ìlú tẹ́lẹ̀. yìí kò ní gúrẹ̀ alibarika wọ̀ Ó wá ọwọ́ di di sírẹ̀ ọ̀ọ̀ ẹ̀hẹ́n ẹ dákun gbogbo àti ìyàwó àti àwọn bàbá wa ṣaláìsí bàbá wa yà yín bóyá wa kí wọn àbáwá bá wọn mọ̀mọ́ wa yìí nájú ẹ̀mẹ́ta alájẹun ká tó kú o níyà yín náà. bẹ́ẹ̀ ni ìmọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ ti máa gbé síra wọn ní wọ́n mọ̀ bí wọ́n ti pín èmi dé yọ sápẹ́ mẹ́ta. wọ́n pè kan ní yanari ọ̀kan mẹtìnárì ọ̀kan fòmárì. Akramakumul karim. nígbà tí rafa ń wárọ̀. àfa yìí bàbá ìyá ọmọ wa bẹ̀rẹ̀ pé sẹ́ráfò ti máa wárì rafa ń wárí o. ráfọ̀ ń wárì wárí o. àyẹ̀wò pé kí lè fẹ́ yán mi àwa yẹn mi lọ. Ayan sí mi kí lè wala. fẹ́ yán mi àfa yìí Akramakumul karim. mọ̀gbẹ́ yìí náà gbọ́ fúlàní gan àmọ́ ọmọ ilé nìyí. àfa tó ga àràsọ́ ọlọ́wọ́n bá yín. wọ́n wà fún wa ní pẹ̀tẹ̀ kan gbà wọn pẹ̀tẹ̀ náà kọ́ná púpọ̀ wọ́n wà bu wàrà tútù bí wọ́n ṣe ń fún ọ lára màálù bẹ́ẹ̀ wọ́n dà sí níyà yín yọ náà. bẹ́ẹ̀ ni pẹ̀tẹ̀ náà kọ́ná sàgbọ́rọ̀ wíwá mi ó kọ́ná púpọ̀ àìpé pẹ̀tẹ̀ sakasaka olókòkò ní pẹ̀tẹ̀ tán máa ń pè níyà yín yọ náà. é gọ́dẹ̀ Gọ́dẹ̀. máa dàda gọ́dẹ̀. adúgbò lọ́dọ̀ ọlọ́run alhamdulilah. sọ gbogbo ẹ̀ náà bàbá wa lọlé ọpẹ́ ní jásí. ìyá níyàn wa ṣàdúrà fún apẹ́tọ̀ ṣe jango Allah wa dusa'a Allah wa tobarike Allah ihoro ẹ dákun ẹ sàmẹ́dà àwùjọ ìdájọ́ bisimilahi rahman rahim. A'udhu billahi minash shaitanir rajim. bisimilahi rahman rahim. Bismillahir rahmanir rahim. all right. Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. àjọláyé ẹni bá kéwà sẹ́mùsì rí ẹni tí bá máa ń tìlá wà kúránì dáadáa
tọ́ba máa la kọ́ máa tọ́ kéwú. abẹ́ ń tọ́ba lọ́lẹ́ kí o wà látàwà lórí torí pé alif bá ta sa jim hẹ́w hẹ́w ọba wa ni. ẹnu mi gbà pọ̀ bá wa ni bẹ́ẹ̀ni. èyí tá a fi kéwù gbà tí àwa mẹ́lẹ̀ kéwù insha Allah. àlefi bagunje tagunje sagunje jenkara ko masubaya ankara ko masubaya ankara meruwa ko masubaya dali sali ra siaran simeruaran sodi lodi tamisọnu samisọnu ayimba kí o fi ko masubaya agamba kí o fi ko masubaya èyí tá a fi kéwù nù bàbá sì ké spẹ́lì àwọn ìpè alifatiha alifi diwọ́sẹ̀lẹ̀ bisa sẹ́ni ha ali adamori lamu dadamori akarame kusudi diwọ́sẹ̀lẹ̀ bisa sẹ́ni ha amu adamori menjayi dadamori dalidarufa sẹ́ni du ali amu du asoke pọnu àjọláyé. a'udhu billahi minash shaitanir rajim. àwa yusuf bismillahir rahmanir rahim. làwọn fi jẹ́ sínú òye. wa bihi nasta'inu rabbi zidni ilma. ẹ wá wo torí àjọ táyé jẹ́ ọlọ́run wa sọ ní suratu shamsi náà kọ́ ayakallah. láti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé àwọn ìbúra ni bábọ̀ wa shamsi wa duhaha. ìbúra ni wal qamari idha talaha. ìbúra lòun náà wan nahari idha jallaha. ìbúra lòun náà wal layli idha yaghshaha. ìbúra tó lòun náà was samai wa ma banaha. ìbúra lòun náà wal ardi wa ma tahaha. ó di mẹ́fà ìbúra lòun náà wa nafsin wa ma sawwaha. méjèèjì ni ọlọ́run fi búra ni eré ntọ́lọ̀ ń bẹ́ sọ nítorí ẹ̀ búra wà sàmùsì wà wò ní harufu min hurufil kasamu akramakumul karim. mo mú sánmà mo fi búra mo mú oòrùn sàmùsì èmi ọlọ́run mú oòrùn waduhaha. àfàyè baba àti lílàgbò tí ma tí lágbò máa lágbo ni. mo fi búra wal qamari mo tún mú sùpá idha talaha. títẹ̀lé tí ma tẹ̀lé tó rùn Tí wọ́n àwọn gbà méjì fúnra ọ̀bára wọn wọn. ni wọn ọ̀bára wọn ni Ọ̀hún. àfàyè baba wọn máa tẹ̀lé ra wọn ni títẹ̀lé tí ma tẹ̀lé tó rùn náà mo tún fi búra wan nahari idha jallaha. ọba mi ni mo mú ọ̀sán ńgbà tó ọ̀sán bá di ọba ọ̀sán pọ́n ganringanrin tó da kọ̀ sán. àfàyè baba ọlọ́ni mo tún fi búra wal layli òru idha yaghshaha. nígbà tó rùn náà bá da ko òru nígbà tí balẹ̀ ń tọ̀ sí kí ọ̀dà. ọlọ́ni mo tún fi búra mẹ́búra. was samai wa ma banaha. ọba mi ni mo mú sánmà àti mímọ tá a mọ sánmà àṣẹ pé tá a kí ó lóye sì pẹ̀ dúró. àmọ́ sánmà ọlọ́run ò lo gíráfù olórin àmọ́ sánmà ọlọ́run ò lórin rìwáyé òṣìṣẹ́ ń bẹ̀. àmọ́ sánmà ọlọ́run ò lo pákó káfíńtà òṣìṣẹ́ ń bẹ̀. kàkẹ́ ànábì baba ọwọ́ ajẹ́ tọ́ba kan tọ́ba kì ìpele kan sí ìpele etí kan. ń bẹ lérí sánmà kọ̀ọ̀kan nípele kọ̀ọ̀kan ojú tí ń bẹ lérí lẹ́lẹ́ méjèèjì lọ kábíyèsí ọlọ́run. àbá yìí Baba. sánmà sì dúró láì lóko kò sì já wálẹ̀ Kò ní stamp baba. àbẹ́ ẹ̀kọ́ Mm. íńtánẹ́ẹ̀tì tọ̀sán Íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì òru òru. transformer rẹ̀ ò sì búlò Allah gílóòbù rẹ̀ òjò. was-samai wa ma banaha. mímọ tá a mọ sánmà mú náà àti sánmà àti mímọ tá a mọ àfi búra wal ardi ilẹ̀ wa ma tahaha. àti títẹ́ tá a tẹ́ tọ́gba títẹ́ ọlọ́ni mi búra wa nafsin ìjẹ́ mi kọ̀ọ̀kan àfáà yìí ọmọnìyàn kọ̀ọ̀kan wa nafsin ọmọnìyàn kọ̀ọ̀kan wa ma sawwaha. àti dídọ́gba tá a ní kọ́ dọ́gba wọn adakaluku etí kan kaluku ojú kan dọ́gba lọ. etí yàyẹ ọ̀pọ̀ ju ti yàyẹ lọ ojú kan ojú kan lọ. èrò mú kò ju kan lọ kai ojú kan tóbi ju kan bàbá lọ yẹn yẹn kí ayé làdánwò ti ẹsẹ̀ bá. kan ògùn ju kan lọ kai bàbá padà wá kákò ayé nìkan ti kọ ayé ju nìkan ti ṣe. subhanallah. kálukú wá ní pípé ní dọ́gba ni ọlọ́run la fi búra ó jẹ́ nǹkan méje kí ló torí ẹ̀ wá fi nǹkan méje búra fa alhamaha ọlọ́run la fi mọ ẹ̀mí kọ̀ọ̀kan a fi mọ ẹ̀mí ẹ̀mí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan dà mọ̀. fujuraha fa alhamaha ìyá kọ̀ọ̀kan dàmọ̀ kó tó kú fa alhamaha bàbá kọ̀ọ̀kan dàmọ̀ kó tó kú fa alhamaha. ntọ́ba fayé ẹ̀ dá nínú àjọ kai yóò rí kó ntọ́ba tó lọ fayé rẹ̀ dá nínú lájọ àjọ nígbà tí ń bẹ láyé. àfa yìí Baba. fojúra ha fujuraha
tọ́ba ìpá gbáko lọ́ba fa yí ẹ̀ dálájọ. fujuraha. àfa yìí tọ́ba ìpé ká balẹ̀ jẹ́ ká bẹ̀bí jẹ́ lọ́ba fa yí rẹ̀ dálájọ. fujuraha. ká ba tọmọkùnrin jẹ́ bí lọ́ba yìí dálájọ. fujuraha. ká ba tọmọbìnrin jẹ́ bí lọ́ba dálájọ. fujuraha. sànẹ́bì ká ba tàfà jẹ́ tọ́ba ìpé lọ́ba dálájọ. fujuraha. tọ́ra àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n ba tiẹ̀ jẹ́ láì lóògùn. lọ́nà wo ẹ sá wo bàbá. láì sògùn. pẹ̀lú kí wá ni. wọ́n sì ń ba tiẹ̀ jẹ́ tọ́ba dìgbà tí ní abatiẹ̀ jẹ́ bá ń kájọ àwọn mẹ́rin kan náà bẹ táwọn náà kájọ tí wọ́n náà. tani àti tatún ni. alakọkọ naam. gbogbo àwọn tí ma sọ̀rọ̀ mọlọmọ kìlá yìí dá. ee bá tẹnubọlẹ ẹ bú. àjọlẹ̀ ń dá. ọ̀yẹ́ kájú àgbákò. ẹ bá gba ìdásẹ́ nìkan ẹrù kí ayé. wọ́n rò kí o. àjọlẹ̀ ń dá o. wọ́n tan náà kí ọ̀gbọ́n tí lágbájá ṣe ọ̀gbọ́n tí táwọn àdó ṣe tiẹ̀ ní òsì njẹ́ bò. táwọn tí ń fọ ògùn ba tiẹ̀ jẹ́ bá ń kájọ tiwọn wọ iye ẹlẹ́nu òfò náà kù tiẹ̀. ẹlẹ́nu rẹ́sẹ̀ ni wọ́n ní ta ni ọba tìyàn jẹ́rí ọ̀nàwọ́ ìwọ kọ́gà. ẹni ó lè ṣe pé àfa yìí bàbá rẹ̀ sọ́lọ́ wọn bá yín ìyá tí ọmọ àdúrà ṣe àfẹ́pẹ́ bẹ́ẹ̀ yá kéré yóò ṣe pé. ìyá ọmọ yá yìí lọ́jọ́ kúlẹ̀ o. ìyá wa. lọ́jọ́ kúlẹ̀. fujuraha. ìyá ọmọ yá yìí lọ́jọ́ kúlẹ̀ o. wọ́n ti jòkó bẹ́ẹ̀ yá kéré yóò ṣe pé ìyá ti lọ́nu bàbá. ọ̀gbẹ́ni tí ọmọ àdúrà ṣe àfẹ́pẹ́ bẹ́ẹ̀ fọ̀rọ̀ ló èpè ní ìdáhùn. wọ́n bá tẹ̀sí bágbé ọmọdé ọmọ kékeré kàbí kó láti ẹsí gbẹ̀gbẹ́. a ní kò ní dá bẹ́ẹ̀ ni ó gbé pò sí. kò ní kéde. alájà ya aláyí. ya aláyí yóò sì kílẹ̀ ń pé. kékeré. ebi láti kékeré. kò ní yẹ kò ní yẹyẹ. àfa yìí. fujuraha. gbogbo àwọn tí máa ṣépè bẹ́ẹ̀ àfa yìí àjọlẹ̀ yìí náà ń dá. watakiwaha. etí lọ́bẹ̀. fujuraha. kàkà nẹ́bí. ayakallah. àwọn tí máa ṣèbàjẹ́ àjọ wọn ń dá. fujuraha. àwọn tí máa fìyàn sí yẹ̀yẹ́. àjọ ni wọ́n ń dá. fujuraha. bẹ́ẹ̀ yà bá lọ́ọ̀kan yóò sì rẹ́ẹ̀rì jági. yóò ti fàyè rẹ̀ jẹ́ máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan. yóò wà rẹ́ẹ̀rì jági. a ní títí la yóò sì máa yan wo owó rí ha lọ́tí yọ lọ́ọ̀kan. owó rí ha wo tọwọ́. àmọ́ tọwọ́ tọ́ dàbí jàǹgó olórí. àfi bí àpò ẹ̀yà. ìhà máa wọlé. fujuraha. afa àtọ́gà. anasọ́lá wọn bá yín. àmín. níbi káfí ẹ wo mo gbọ́ ìtàn kan. naam. ọ̀rọ̀ kan lẹ́nu afa kan. ok. afa wa ọmọ àlùbáríkà sọlágbẹ̀rú ẹnu ẹ mo ti gbọ́ òun lẹ ọ̀rẹ́ wọn kan lọ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ yàrá bá fẹ́ màtúmọ̀ rẹ̀ kó pe afa wa ọmọ àlùbáríkà sọlágbẹ̀rú ọlọ́mọsàjẹ́mi afa náà ogun. àmín. àfisọ Allah. ẹ dákun jama wọn làwọn ń ṣe programu kan bẹ́ẹ̀ sì lọ́ọ̀dẹ àwọn kan ní ń ṣe lórí nẹ́ẹ̀tì lọ́wọ́ ni wọ́n lẹ́nìkan wá pè wọlé bóun fẹ́ tọrọ àforíjì kí ló ṣe oníjọ́ kan ní àwọn wà ní títì níta mọ́tò wa gba ẹran kan bó ti gba lẹ́ẹ̀kan náà ẹsẹ̀ ẹran ìbá kan ọkàn lẹ́sẹ̀ ó tún wọ́ lẹ́nu olóhùn bá ti wá rí lùsẹ́ ẹlẹ́rìí igbó ẹlẹ́nu wíwọ́ òun máa fẹ́ràn yìí sí i. yẹyẹ. njọ́ tó ti wọlé ọkọ láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò bí mari. subhanallah. pọ̀ njọ́ tó wọ́n fẹ́ràn yìí sí yẹ̀yẹ́ tó ń wá gbádùn yẹ̀yẹ́ hùn oṣù ń lòun ò mú jẹ. Allah. tó fi wá lóyún ngbà tí ó lóyún ó dosù mẹ́sàn-án tí ó bí ma ó bí ọmọ náà lọ́kùnrin ẹni tí ó bí mari ngbà tí ó bí lọ́kùnrin ẹsẹ̀ ọmọ wọ́ ẹnu rẹ̀ tún wọ́. àfa ẹsẹ̀ rẹ̀ yí ẹsẹ̀ yìí báyìí dédé bí ẹsẹ̀ rẹ̀ ẹnu ti yẹ náà tún wọ́ bẹ́ẹ̀ni ẹran ti wọ́. example bẹ́ẹ̀ ní ti rí. subhanallah. ọlọ́run ṣe ni kò bí ọmọ náà. yẹ̀yẹ́ ọ̀dà kìí ṣe nǹkan rẹ̀ oríwọ̀ náà ti rí ni. o àfa baba. ọlọ́run bá ti wá kásù bàtà ọlọ́run ò sì pa ọmọ yìí ọlọ́run ò sì pa. yà á kú wọn èkú bọ̀rọ̀. kọ́dọ̀ tá ẹ fọmọ náà lóògùn jẹ ọlọ́run ò pa. ẹ̀sìn tí wèrè ó ṣe ní ọjọ́ kún kéke. àfa yìí fujuraha. kọ̀wárí mi ìkun bèlè tí ó sọ yóò nù. kai. kò tún wá rí mi ìkun bèlè tí ó sọ yóò nù. bọ́bá sọ́nù kò ní dé bá ń lé padà. àfa àtọ́ ga ìrànṣẹ́ lọ́wọ́ bá yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa yẹ̀yẹ́ oníyẹ̀yẹ́. ẹni tó yẹ̀yẹ́ dábà tọ́lọ́run fún lé sí àjọ tó dá tọ́ kátó pé ẹni tí ń fìyàn sí yẹ̀yẹ́ ẹ nígbà míì ẹ̀ yìí wá mọ̀ pé bóyá tẹ̀ ń fi ṣe yẹn nǹkan àṣà ayẹ̀kúnà káyọ̀rọ̀ mi ń kún ó lè náà lóore dùn yín lọ wájú ọlọ́run. àlùkò àná ìwí bẹ́ẹ̀ pé ń tọ̀hún lè wá jẹ́ ntọ́lọ́mù bùkátà tẹ́ fi gbàdúrà gbogbo yín nù léyìn. Yes. nínú káyín tó yẹ pọ̀ ńlọ́lọ́run wò máa yín la
afayi baba tó yẹyẹ ọ̀dà kẹsẹ̀ kan rè àjọ ni. ẹ bá kú díẹ̀ káàtó yẹyẹ ọtí ẹ̀pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin. gbẹdú ààrẹ rán. àríkọ́dà wọ́n tún wá pè méjì ní obìnrin àwọn ìyàwó ọmọ kéékèèké wọ́n máa kó àní ya fún láyọ̀ tí wọ́n bí lójú ẹ̀. tí wọ́n bí lójú ẹ̀. yà lẹ́kàn látòní lọ ayélujára. lẹ́kàn tọ́ọ̀bá lọ́mọ òpó ló. wọ́n máa pìtàn bú fúnra wọ́n wọn. wá pè dáwọn kalẹ̀ wọ́n wà ní ẹja sọ́kọ táwọn ìyàwó kéékèèké wọ́n máa pè wá. níwájú yàyà mi alápò tí ó sì. wọ́n wà wọ ẹni tí eyín rẹ̀ tààtà. eyín afẹ́ nù. tí ọ̀rẹ́ nu táwọn bó akẹ́kọ̀ọ́ rí tèbó tí tán. òré tèbó mọ́. eyín afẹ́. ńgbà wọn mọ sọ́bìrì inú. eyín afẹ́. jojúmọ́ ní dùnú. gàgà nẹ́bì. baba. ẹni táwọn akẹ́kọ̀ọ́ lásọ méjì wọn lóun ní mọ́rù tà náà. mọ́rù ta ọ̀bùn. ọ̀kan náà ló ní o. ọ̀kan ní bá. wọ́n máa pè mọ́rù tà náà. àrùnsọ́lá wọn bá yín. ọgbọ́n àti pè lálásọ kan wọ́n máa pè mọ́rù tà náà. ẹni ọba sì yọ ọ̀bùn. gàgà nẹ́bì. baba. ẹni bá wà ní pé gbogbo aṣọ ọmọ gbogbo pampasi ọmọ. pampasi ó di wì. abọ́ jẹta abọ́ jẹrin ìjẹta. nbẹ yàrá wọ́n máa kẹ ajísafẹ́nu. ní kíni èsì kan ní bẹ́ńkìsì ni. ajísafẹ́nu. ìgbé ọmọ alábẹ́ ọbẹ̀. gàgà nẹ́bì. àrùnsọ́lá wọn bá ẹni yín. bá di pé fúrọ́ rí tẹ̀ ọba afárí Ọba jòkó lé sí ẹyọ kan kọ̀ọ̀rán. sí ẹ̀mẹ́ta wọn kàn pọ̀ fún kótó rí pé yóò jòkó dáadáa ìbàdí àrán nù. wọ́n máa kọ ìbàdí àrán nù ọ̀pẹ̀lẹ́ngẹ́ ṣubú là wà àwọn wọ̀ obìnrin lé agbáko mẹ́lá rí ẹni ó wọn. tóbi ó pé ní ọ̀pẹ̀lẹ́ngẹ́ ṣubú là wọ̀ ọ̀fọ́ sẹ́yìn gbọ́ obìnrin lé. gbogbo àwọn tẹ̀ ń fi ṣe yẹ̀yẹ́ wọn lè lóore jù yín lọ níwájú Ọlọ́run káyì ó lè já àwọn gbẹ̀jú bá ọlọ́run wò máa mọ́ ń yín la. fìyà sí yẹ̀yẹ́ àjọ ní ń dá. fojú rọ̀ aleykum salaam wa rahmatulah ẹ pẹ̀lẹ́ baba ẹ pẹ̀lẹ́ sa Ọlọ́run sàlékún dáadáa yìí. wá tẹ̀kí wá ìmáàmù ti bo ga ìmáàmù baba ní ga ìmáàmù baba ni ní. Ọlọ́run dúpẹ́ fún yín Ọlọ́run sàlékún. fọlọ́mà fojú rọ̀ wá tẹ̀kí wá. kàkà nabi ọlọ́mọdé yín dára yín. kàlí àmà fujura awa takiwa. fọlọ́mà fojú rọ̀ wá tẹ̀kí wá. ẹ̀mí kọ̀ọ̀kan. afa yìí ẹ̀mí kọ̀ọ̀kan da àmọ̀ kó tó kú kálukọ́ rẹ̀ àjọ tó dá náà wọ ó àkùbọ̀. kó díẹ̀ ń bẹ̀ òun tó lọ yes. ẹni bá dájọ́ rí yóò kó ẹni dájọ́ àgbákò yóò kó yóò kó ẹni ọ̀dájọ́ rẹ lára ọmọ ọlọ́mọ yóò kó. kàkà nabi baba. fujura ha fojú rọ̀ wọn bá àgbákò tó bá gbáyé rẹ̀ sí àjọ ni àjọ ni ọ sì kó. ọ kó díẹ̀ kó bẹ̀ tó òun tó lọ. lọ fojú rọ̀ ẹni kan tẹ̀ ń sáré yẹn ṣe àwọn sùúrù tọ́sẹ̀ déhùn nù. bẹ́ẹ̀ bá ti Ẹ dé ẹ jẹ́ máa sẹ́sùn. ẹ jókòó. má kira yín mẹ́ ẹ má jòkó báwọn náà ni. ẹ dákun ẹ tẹ̀ ń sáré yẹn ẹ dákun má jòkó ni. Ọlọ́run ọjà dùn ọgbà jìbá yìí lọ. fojú rọ̀ ajá dùn wúkọ yìí ṣé dùn wúnù wọn lọ dé wọn sáré yìí lásìkò yìí. ọ̀dà ẹ̀fílẹ̀ fọlọ́mà. èmi àti ilé bọ́bọ́ kiri àti ilẹ̀ pọ̀. fúlàní tó bá sanra ọ̀rọ̀ kọ rẹ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni Allahu náà Akbar. ọ̀rọ̀ kọ gidi ni Allahu ọkọ rẹ Akbar. lówó. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi. alájà rí yín pẹ́. alhamdulilayi. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. fọlọ́mà fojú rọ̀ wá tẹ̀kí wá. so tẹ́yà bá rí fúlàní tó sanra Ọkọ rẹ̀ ọkọ ẹ̀ ní lówó ni. kéèyàn ọkọ rẹ̀ ní ká kí. ọwọ́ òkè. kí ok Allah yọmọ ya yìí dákun ǹdẹ dúró náà ǹdẹ dúró ẹ kú sẹ́ bàbá. kànàró sókè nàró sókè ẹ kú sẹ́ bàbá. kànàró sókè bá kí alikali sokoto tiẹ̀ rí o ẹ kú náwó. baba alikali sokoto kẹ ǹdẹ sá dìde dúró dìde dúró wọ́n bá fi ṣàdúrà fún yín ni. wọ́n jòkó padà jòkó padà. bàbá ọlọ́run yìí. fọlọ́mà fojú rọ̀ wá tẹ̀kí wá. ọjọ́ náà níbí àná yìí bàbá ẹ bá tún já lọ bẹ̀ mọ́. ẹ já máa bá ń tà bá lọ ni. àbádé àyà kò sí ní ìmọ̀ ó sì lọ bùdó kínní níjọ́ ó náà sì lé bùdó lọ́hùn. tán màmá àgbà lọ́mọ́sàbá kí ẹni màmá wà àmín. màmá àgbà ní bùdó ẹ̀sìn màmá àgbà ní wá àbáṣà ní ó ṣe wù má wàá gènà dé yàyí mọ́ kò sí yàyí ilé adáfí làwọn tó gbọ́n lọ níjọ́ náà lọ́hùn. ọlọ́mọṣà kẹ́ gbogbo ẹ wọn dákun ẹ já Àmín. ọ̀rọ̀ tá à ń bá lọ. asádùúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run kámọ́ yàtá kí Alhamdulillah. kámọ́ yàtá kí. ìyàwó àǹbú ọlọ́mọṣà jẹ́ mi wọ́n gùn fún wa àmín. ìyàwó ní ilé àjàlẹ̀ àjẹnàkú Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa àmín. àmín. Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa dáadáa àmín. gbogbo accent yìí náà ni wọ́n lò níjọ́ náà àjọ ni. gbogbo accent ni ìyàwó Àjọ ni. àǹbú wọ́n lo accent jọ náà Ọlọ́run ẹ̀ mọ̀ ṣe yìí accent níbi tó wọ́n lọ bẹ́ẹ̀ ṣe accent. wọ́n tẹ̀kí wá. ẹ sábà ń gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. wọ́n ní bò láwa ní fílàní kì í fẹ́ Yorùbá mu ní tí wàá yóò já kọ̀kọ́. àkọ́kọ́ ó sì rí bẹ́ẹ̀ jálẹ̀ ọlọ́run sáyẹ̀nsì
àdúgbò lọ màmá ọ̀rọ̀ tá n bá lọ. àfa tó ga. ká má yà káàkiri. rárá a ṣe wá sí lọ ni. wá sí yabẹ ni. kí ló wí ọkùnrin yìí. alamaha fujura wa taqwa. àfa tó ga kálukọ́ dàmà ntí kálukú bá fa yẹ dánú àjọ. kálukú ni ó dàmà kó tó lọ yóò jẹ bí ẹ bẹ láyé. ẹ̀yin tẹ sáré yẹ dákun ẹsẹ sùúrù. Aláròyé. ẹni ọba alẹ́jẹ́ àjọ ní ń dá. ìyá wa Maimuna táwa torí wọn jókòó yìí wọn fa yí wọn dájọ́ rẹ̀. Allahu Akbar. Na'am. wọn bẹ̀yìn àwọn alájì jẹ́. wọn bá àwọn alájì lójú jẹ́. àtàlájì nsàlẹ̀ àtàlájì lókè. àtàlájì lókè àtàlájì níyàn àtàlájì lọ́hùn. wọn bẹ̀yìn wọn jẹ́. bẹ́ẹ̀ni. Ọlọ́run wa dá wọn náà dúró. alhamdulilayi. ọwọ́ akájọ rẹ̀ fún wọn láyé. nínú dáadáa tó Allah. wọn náà jẹ́ ń bẹ̀ kó tó lọ. bẹ́ẹ̀ a bá dájọ́ àgbá kó yóò kókó tó lọ. túláàsì lélẹ́yìn bàbá. wọ́n tẹ́kí wá ha. wa taqwa. àfa yìí Baba. bẹ́ẹ̀ a bá ti bẹ̀rù Ọlọ́run mọ́tọ́ dájọ́ rẹ̀ mọ́ àfa yóò kó díẹ̀ bẹ́ẹ̀ kó tó lọ. Wọ́n tẹ́ díẹ̀ bẹ́ẹ̀. Má wa bọ̀. taqwa. alukani wa ni kini. qad aflaha. ẹ̀ ń tọ̀hún ti là. qad aflaha. láyé àtàlìkẹ́ mọ̀ ó ti jèrè. man zakkaha. ẹni bá rí ẹ̀mí rẹ̀ fọ̀ mọ́ tẹ́ dájọ́ rẹ̀ tọ́ba rẹ̀ ẹ̀mí rẹ̀ fọ̀ tó fi Tẹ́ dájọ́ dájọ́ rẹ̀ rẹ̀. kọ́dé àfúláhà. wọ́n tọ̀ ń la. má bọ̀. wa qad khaba man dassaha. máa ń dà sáha ẹni bá wá dọ̀tí ẹ̀mí tiẹ̀ ọkà gbáko bẹ́ẹ̀ mi ààrẹ. tí ọ̀ wá fi arájọ rẹ̀ dá tó ipájọ àgbákò lọ́ba dá ọ̀kọ́dé káábà òun náà ṣàgbákò. Káyì. ọmọ mi Ó gbé. gbóná ó gbé tiẹ̀ bá. wọ́n lóun náà ṣàgbákò. ṣàgbáko bàbá. ana Abdurrahman ibn Abi Bakratan radiyallahu anhu. an abihi ana rajulan qala ya Rasulallah sallallahu alayhi wa sallam. sallallahu alayhi. ẹnìkan wọ́n bó sí Ọlọ́run sallallahu alayhi wa sallam. ó ní wò jí sí Ọlọ́run ìrí ànábì. ayyu nasi khayrun ayyu nasi khayrun khayrun. talẹ́fẹ́ ń dáa jù talẹ́fẹ́ lóore jù nínú èèyàn ẹja mọ lóore èèyàn. What happened? sẹ́ẹ̀rí ẹ̀sà àjà máa ń so. yàrá nílà ń wá wọ́n ti ní àmọ́ ẹnẹ bá sọ̀rọ̀. ti gbá mọ́tí sàrò yìí ẹ̀sà fàlẹ́ àlọ́ àwọn náà lálága àjòkó yìí. àfẹ́yìí jà alága wọ̀nyí Dabani. bí a bá ti sàrò yìí ẹ̀fàlẹ́ àlọ́. bọ́sẹ̀ yìí náà ní ẹkúnlẹ̀ ní. Láíláí. Fúlàní Fúlàní. kàkẹ́ kàkẹ́ baba sọmọntàn sọ báyìí. Fúlàní. Ah. ẹja máa ń so. Ah. lórí pé mi náà mo dúró ni. Nábà lè ka ọmọ kọ́rọ̀. ẹ má ṣe rẹ. tálẹ́ fi ń jó àfa yìí Baba. tálẹ́ olóore èèyàn naam. ó bèèrè lọ́wọ́ ànábì bẹ́ẹ̀ kọ́ọ̀là sallallahu alayhi wa sallam Sallallahu alayhi. ànábì lẹ́yìn tó fi lóore jù nínú èèyàn man tọ́lá umuruhu wa hasuna amaluhu Allah. man tọ́lá umuruhu wa hasuna amaluhu Amaluhu. akramakumullah. Ayakallah. ànábì lẹ́yìn tẹ́mi rẹ̀ bá gùn tẹ́mi rẹ bá gùn dáadáa. tó bá pẹ́ láyé kọ́ wa pẹ́ ní pẹ́ yẹ̀yẹ́ wa hasuna amaluhu Amaluhu. Ayakallah. ó tún wá jẹ́ ní tíṣẹ́ rẹ̀ dáa ó tún níṣẹ́ rẹ lọ́wọ́. ó ní sẹ́ rẹ̀ lọ́wọ́ Allahu akbar. Masha Allah. ìyàwó Maimuna pẹ́ láyé ìyá ta torí wọn jòkó ẹ̀mí wọn gùn. ẹ̀mí wọn sì gùn arákùnrin yóò ti dàkẹ́ mẹ́ kí ló tún wí. wọ́n ní ayyu nasu sarrun ayyu nasi sharrun sọ̀ngbọ́ baba. ayyu nasi sharrun. sarrun o ti bẹ́ẹ̀ lákòókò ayyu nasi khayrun o tún ní ayyu nasi sharrun Sharrun. tani fi ń burú jù léyìn nínú èèyàn ta ni fi ń burú jù. kọ́ọ̀lá anabi tún dá a lóhùn. anabi ni man tọ́la umuruhu ok. alẹ́ ni ọba pẹ́ láyé tẹ́mi wa tẹ́ sa'a náà gùn. amaluhu wọ́n wá níṣẹ́ rẹ lọ́wọ́. amase bu nisẹ́ rẹ̀ iṣẹ́ àgbákò. rawahu Tirmisi tirimisi lọ́gbà wa. rawahu Tirmisi ìyá tí o ṣe fọmọ sọ. kàkẹ́ nabi Baba. man tọ́la umuruhu ẹni ẹ̀mí rẹ bá gùn. ẹni ọba gùn lẹ́mìí sọ̀ngbọ́ baba. wa sa'a amaluhu iṣẹ́ Amaluhu. kú ni wọ́n ṣe. àmọ́ kò ní sẹ́rí lọ́wọ́ àfisẹ́ bú iṣẹ́ àgbákò òun ní gbogbo iṣẹ́ àgbákò òun ní fi ń láyé. burú òun lè yan bú òun ní fi ń burú jù léèyàn nínú èèyàn. èyí ìjà kọ̀kọ́ rọ̀ ó de ní. Now. pípẹ́ tí ìyá ìpẹ́ láyé àti sísẹ́ rí tí wọ́n ní sẹ́rí lọ́wọ́ ee wọ́n jẹ́ wọ́n kájọ rí. Allahu akbar. Ay. ani abi salamata ani abi salimata mọni abdulrahman antoliha toliyata bani ubaydillah ana rajulaini min baliyin
min baliyyin akramakumullah. àwọn ọkùnrin méjì àwọn èèyàn méjì kan nínú ọ̀nà bàlíyì nínú ọ̀nà bàlíyù ẹ bá kọ́ ní wàdánwò ìrìn tí wọ́n ní jẹ́ bàlíyù. qadima ala rasulillah sallallahu alayhi wa sallam sallallahu alayhi àwọn méjì wà bá nabi muhammad sallallahu alayhi wa wa sallam. kana islamuhuma jami'a wọ́n gba ìsìlámù papọ̀ ní àwọn méjèèjì lẹ́yìn ìgbà tó gba ìsìlámù papọ̀ fa kana ahaduhuma ashadda ijtihadan min al-akhar. Allahu akbar. inú àwọn méjì tó gba ìsìlámù lọ́dọ̀ ànábì yìí afọwọ́ ìmáàmù wa ní ìlú wa lẹ́kọ̀ọ́ bùdó ẹ̀sìn lẹ́kọ̀ọ́ afọwọ́ sàdọ́là ẹnìkan wá nígbìyànjú púpọ̀ jẹ́ ní kejì lọ níbi ká jagun sí tọ́lọ́hún kọ́dà fọgẹ́sàlì mọ̀jítàyìdù mẹ́nàmá ọ̀jàgùn púpọ̀ jẹ́ ní kejì lọ. lẹ́ẹ̀rí ogun náà fọ̀túnṣe hídà ìbẹ̀rẹ̀ wọ́n pa sí ibi tó jagun dé èrè ogun náà wọ́n pa sí. lórí ogun ni. èkejì ò lè jagun wọn lè fa wàhálà lẹ́yìn kó ń sáma jòkó jẹ́jẹ́. wọn lẹ́mi wàhálà ntí ẹ̀ jẹ́jẹ́ ní jòkó. afayi baba summa makasal akharu ba'dahu sanatan èkejì wa pẹ́ láyé dáadáa ọpẹ́ kótó kú summa ọpẹ́ gan lẹ́yìn gbà tó pẹ́ tó ọmọ ti lọ summa sí nǹkan ọpẹ́ ẹni kú dáadáa. lẹ́yìn ọpẹ́ láyé gan. sọ̀ngbọ́ Naam. tó ó fi yà ó náà padà kú. Allah. Ikú kọ́lá náà tọ́líà wa ní fọ̀rọ̀ àìtò fílímù náà mi olóhùn lálàkà alátò ń wá láyé bayna ana inda babil janna olóhùn bẹ lójú ọ̀nà àlìjẹ́nà òun lálàkọ́jà lè kíá máa ti dé òun wá wà lójú ọ̀nà àlìjẹ́nà ìdá ana bihima sọ̀ngbọ́ baba àwọn méjèèjì tó ń wí ẹnì kíní tó ń ló gbìyànjú tó kú àtẹnì kejì tí ò ní gbìyànjú tó pẹ́ láyé òun wà pẹ̀lú àwọn di mẹ́ta. fa kharaja kharijun min al-janna ẹnìkan wá jáde wá láti al-janna ńgbà tí wọ́n jáde fa adna lilladhi tuwaffi al-akhara minhuma ọwọ́ pẹ̀ntọ́pẹ́ láyé nínú àwọn méjèèjì ó pè ẹni tọ́pẹ́ láyé ó ní kó wà al-janna ó wà al-janna tán ó ní sàṣẹ wọlé mọ ni ọpẹ́ pẹpẹpẹpẹ summa kharaja arákùnrin tó dé fa adna lilladhi stushhida ọwọ́ pẹ̀ntọ́ jago kú ọmọ sálì jẹ́nà lẹ́yìn ìgbà tó mọ sálì jẹ́nà lẹ́yìn sọ mọ́ọ̀jà ilayya ọwọ́ padà ní wá báwọn faqala ìwọ̀n sọ fún pé irji'i ìwọ̀n máa lọ́ntì ẹ̀ wọ́n máa lọ́ntì ẹ̀. fa innaka lam ya'ni laka ba'du ìwọ sì nígbà tó ń lo alálọ̀ ńlá ò tí ì kú máa lọ́n tiẹ̀. Subhanallah. wọ́n lọ́ntì ẹ̀ wo èkú alálọ̀ ńlá. aládìwọ̀ ńlá ò tí ì kú máa lọ́n tiẹ̀. ó lè ń padà sáyé. àfa yìí baba fa asibaha tọ́lẹ̀ atu ńgbà tí lè mọ́ tọ́lẹ̀ atu wa yuhaddithu bí ìnáṣà ìwọ̀n sọ fáwọn èèyàn pẹ̀lú nǹkan tó rí ẹni tí ń ṣe wàhálà tó jagunjagun lójú ogun náà wọ́n pa sí pẹ̀lẹ́ ntọ́ pẹ́pẹ́pẹ́ láyé ẹni ọpẹ́ lẹ́lọ́kọ́ wà lẹ́tẹ̀ẹ́nà sájà ntọ́ jagun kú. kai wọ́n ṣe lé mọ̀. kálukú wa ṣe màlírí ẹ̀ irú èwo nìyí irú èwo wa lélẹ́yìí. ìmọ̀ nìyí. ìmọ̀ lélẹ́yìí fa. fabalaga dhalika rasulullah sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. èrò fi wá dọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀ ń tẹ́ mẹ́jọ kọ́ yorùbá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. wa haddathuhu li haditha wa haddathuhu li hadisa. sọ̀ngbọ́ faqala nígbà wọn kálá yìí ṣe bá anabi kì í taari rẹ o anabi wa ni min ayi dhalika tajabun èwo ní ṣe ilé mọ̀ mbẹ́ èwo ní ṣe ilé mọ̀ mbẹ́ kẹ́ ẹ fẹ́ ká gbámú èwo ní ṣe ilé mọ̀ mbẹ́ min ayi dhalika tajabun kálíbà yín yanjú ẹ̀. faqalu ya rasulallah wọ́n bá nírí oúnjẹ wọn ọlọ́run. lè ṣe ọlọ́run adakana ashadda rajulaini ijtihadan summa tushhida ẹni yìí ń gbìyànjú ńgbà tí ń bẹ láyé kọ́dà lórí ojú ogun wọn pa sí
ó kúkú sẹ̀yídì ni. ẹ̀mí eléyìí kan sì gùn ni ilé lòún wà. wa dakhala azal akhiru jannata èyí tí òun wá ní gbìyànjú tó ń kẹ́sẹ̀ tí wọ́n wà aljanna sí. ẹni tí wọ́n pa sójú ogun lọ. faqala rasulillah sallallahu alayhi wa sallam anabi wa dá wọn lóhùn. anabi wa ni alaysa qad makatha hadha ba'dahu sanatan sẹ́lẹ̀ ń gbà tí tọ̀ ń kú sẹ́lẹ̀ yìí ò pẹ́ láyé wọn lọ pẹ́ láyé Ramadan ò bá wọn lọ bá ọgbà àbí ọgbà wọn lọ gbà irun kíkí bá láyé wọn lọ bá ókè àbí òkì ókì irun adó àbí bá wọn bá ókè àbí òkì ókì irun léyà bá ókè àbí òkì ókì. gbogbo tó ti tún ṣe lẹ́yìn hídímà jimá bá jimá ìmọ̀ye bá pípẹ́ tọ́pẹ́ láyé òun ọlọ́run gán gbádùn rẹ̀ kó fi sìn lọ́hùn. ju kéèyàn máa sẹ́lọ̀ kó ètè kú lọ. subhanallah. káì ẹ wọ̀rọ̀ ńlá. anabi adaka mẹ. kí ló tún wí. kọ́lá wà á dira ka Ramadan sáwì ọba láyé. sáwì ọba aláyé ni. fasamahu ọgbà àbí ọgbà. ọgbà àbí ọgbà wọn lọ gbà. wọ́tọ́ la kásá wa kásá min sajida tí n fi sànà sẹ́yìn mọ iye ọdún tẹ̀ forí kalẹ̀. káyì. sẹ́yìn mọ iye tẹ̀ forí kalẹ̀ ẹ̀rẹ́jà wájú ọlọ́run. qalu bala wọ́n ní bẹ́ẹ̀ qala sallallahu alayhi wa sallam fama baynahuma abuhadu mimma bayna samai wal ardi. ẹ mọ ntí bẹ láàrin wa méjèèjì ni ntí bẹ láàrin wọn kọjá sánmà sílẹ̀ lẹ. kéèyàn pẹ́ láyé kọjá lẹ́sìn ọlọ́run a máa dùn ọlọ́run kẹjọ kéèyàn ó ti kú lọ. rawahu ibn majah. na'imuka fi dunya. ìyàwó Mẹ̀múnà wọ́n dèrè pípẹ́ láyé tán tó wá jẹ́ dáadáa wọ́n ti dé sẹ́ẹ̀rì wọ́n fa yìí wọ́n dájọ́ rẹ̀ ni. wọ́n sì kó. na'imuka fi dunya. bàbá wa àgbà almarhum fadilati sheikh bàbá wa Lágége rahimahullahu ta'ala. tagamada Allahu rahmatan wasi'an. àmín. àmín. irun diwaanu wọn láti yọrin yìí kí ni bàbá wí. na'imuka fi dunya. ìgbádùn rẹ̀ láyé tó wà yìí. ìgbádùn rẹ̀ láyé. na'imu muhaddadun. ìgbádùn kẹtọ́ lálà ni. ọlọ́lá ó níye gba. na'imu muhaddadun. má pẹ́ bẹ́ẹ̀. wa aishuka fiya aishu ma sawfa yanfadu. gbogbo ìgbádùn ìsẹ̀mí rẹ̀ ló ti ń mi lọ kèmí lọ lẹ̀ afa yìí tọ́n sátúkè sádìlẹ̀ hàn. yà padà tán. ìyàwó pín-in-jọ́ kan. ìtàkùntà fi dunya. bọ́ ọba bẹ̀lẹ́ yìí ta wà yìí. tẹ̀rúhù wàtàkùtàdì. sọ̀ngbọ́ tọ̀ maju tọ̀ lẹ́lẹ́ tọ̀ maju. wàtàkùtàdì. má bọ̀. wàtàsàbí àṣìtàtì ìmùnà tàtàjàdàdù. tọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi èròǹgbà wọ́n fẹ́ kọ́lé sí báyìí wọ́n fẹ́ ra mọ́tò báyìí wọ́n fẹ́ sìnkà báyìí gbogbo gbà ló ń sàwọn èròǹgbà yìí lọ́tọ̀ má bọ̀. tazakar lọ́ọ̀lì rántí. bí anna limauta pé ikú yẹtìrá òfàjì àtàn. ògìgì ní òde o. ògìgì náà ni fàwùní wá. yẹtìrá òfàjì àtàn. ògìgì náà ní kú òde o. alágẹrẹtì máa lé isa ìdàkà mọ́ọ̀ìdù. afa yìí bàbá. má tanra rẹ jẹ ikú òní bàbá yìí tí ó wà. ìmọ̀ wá lójijì náà ni bàbá yìí ti di ó dé náà nù. máa ṣiṣẹ́ rẹ lọ ní. má kó dìgbà kan tó. dàkálítà ìlàdùn nìyẹn. ọ̀rẹ́ má bá wọn pòwe òsì pé gbónúgbó kè kúléwe. ọlọ́wọ́ náà ṣáàdú ọba àwọn ọgúnnugún tí mọ́tò pa bẹ́ẹ̀. La ilaha illallah. bí àbá kú wọ́n ṣe rí lò fún wọn. má bá wọn dásà rẹ iṣẹ́ rẹ ni o múra sí. kí ló wí. dàkálítà ìlàdùn nìyẹn. ṣé bá wọ ayé yìí náà ni ọwọ́. ṣé bọ́ wọ́ ni. kí ló wí. bìgẹ́rì ìrọ̀dẹ̀tì. gbèrú pọ̀npọ̀ ayé tẹ̀lé kàbára rẹ láyé kí náà ló ni. mú wá ń gbà. bìgẹ́rì ìrọ̀dẹ̀tì. nígbà tó ń bọ̀ ayé sọ gbèrú ẹ̀ tẹ́lẹ̀. bìgẹ́rì ìrọ̀dẹ̀tì. bó o ti gbèrú pọ̀npọ̀ ayé tó fi bára ẹ̀ láyé o. bìgẹ́rì ìrọ̀dẹ̀tì. sẹ́tẹ̀rẹ̀ hàlùmí ni a ndàmẹ́ lásì tàtẹ́kísùdù. àbá yìí ó tún kú ọ̀lẹ́yìn náà nígbà tó ọ̀rẹ́ kẹrẹ́ nígbà tó ọ̀ràn kan náà ló lò náà. nàjíù wánàmùdí. nàjí kí ló pé. nàjíù wánàmùdí. wáyìdá bàdà wáyìdì. nígbà tá a mọ̀ wáyé àwọn lọ́kọ̀ọ̀kan là ń wá. wáyìdá bàdà wáyìdì. a tún máa lọ lọ́kọ̀ọ̀kan. wà á máa ń kọ́ dí máa dọ̀ ọ́ kọ́ di fa àtàfin àrìndì yúsàdù. afa yìí bàbá. gbogbo ẹni tó bá ti kú títà mi tiẹ̀ bá ti pé tó ti lọ wọ́n ti fi ilẹ̀ lẹ́sẹ̀ pílò fún un. wà á máa ń kọ́ la. iná lè mọ́ta. tó. gáà.
Gayatu amrina. ibi tí wọ́n lọ ládé o ẹni tó bá ní ikú ló pinrin àjò ẹ̀dá. Wa man qala inna limauta. gbogbo ẹni tó bá ní ikú ló pin ìrìn àjò. Gayatu amrina. ikú ló pin gbogbo ìrìn àjò ẹ̀dá. Gayatu amrina. ikú náà ló pin ẹ̀. Fadaka. ìwé ni bẹ́ẹ̀. Ani idun aubali idun muqayyadu. àbáyé dèdèrè ọ̀dẹ̀ òpònú o pe sọ́ngbọ́. baba abala ìnílà ká ìdíkà pé ń tọ̀. onílà ká yìí. Fadaka. Ani idun aubali idun muqayyadu. fa iná wọ̀rá. Fa inna wara al-mauti. ìsìn bẹ̀lẹ̀ yìí kú. Daraini fihima. ilé méjì kan bẹ̀lẹ̀ yìí kú. ilé méjì kan bẹ̀lẹ̀ yìí kú. Daraini fihima. ilé méjì bẹ̀lẹ̀ yìí kú. Adabun mukimun aw na'imun musarimadu. asábùn mùkìmù ìyá tí ma takú tí yàn. ìyá tí nígbà tó lè mi ti jòkó bọ́ ti yàn. sàárè ló ti pàdé ìyá. Yé, tọ́jà lè kí a mọ̀ fi dé kò ní sinmi ìyá. la ilaha illallah. Biyawmi isabil nígbà tí mar'i. ọ̀dájọ́ rẹ̀ yàwá lè tẹ̀lé tàwọn afọ́ àtọ́ni kẹ́ má sísàrà àfọ́kù ẹ má sàdúrà àfọ́kù. ẹ má ṣàdúrà fókù. fábìlì rẹ ti wà lókè mbẹ́ nù kẹ́ báyà nù yà lọ́wọ́ àwọn ọmọ. bóyá wọ́n nà ó. Adabun mukimun aw na'imun musarimadu. ìyá tí takú tí yàn Tí lọ. ń bẹ lẹ́yìn kú ìkẹ́ ọlọ́run tí takú. gbére tóun náà ò ní lópin ń bẹ lẹ́yìn bẹ̀ kú lẹ́yìn ikú. ń bọ̀ lọ́mọ tọ́ka gùn síbẹ̀. Biyawmi isabil mar'i. ha Yu'ta kitabuhu. wọ́n bá di ọjọ́ àlìkíyàmọ̀ tán fẹ́ máa ṣe sùúrù kálukú wọ́n wà gbé Yu'ta kitabuhu. wọ́n wà gbé tíra tí kálukú lò lẹ́yìn wọ́n gbé wa gbogbo sẹ́tí kálukú ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n gbé síwájú kálukú báyìí ọmọ wa wù báyìí kí ló wí. Yajid muhdaran kullalladhi qaddamat yadu. gbogbo tó ti ṣe tó gbàgbé tó ọ̀nà tí ma pápátá yọ pẹ́rẹ́sẹ̀tì wájú rẹ̀ báyìí ìwé gbogbo kò ní sọ kankan nù wọ́n ní ìyá kan bẹ̀ bàbá wa alikali Sokoto wọ́n dáhùn. ẹ dákẹ́ ìyá tẹ̀ méje kú ẹ máa mú tàn yín lọlé take away nu. ìyá yóò bí jọmọ kan lọ ọmọ kan ló bí. ọmọ kan náà ni bẹ́ẹ̀ni. Na'am. ọ wà nù yín ọmọ yìí ni bàbá ọmọ yìí ṣaláìsí abiyamọ o abiyamọ o. ìyá yìí nìkan wọn sàdágbé àdáfà ó nìkan lórí rẹ̀. àdágbé àdáfà onípẹ̀rẹ̀ tí ń jẹ̀rẹ̀. àfà baba ìyá wa ní alápàtàdà wọ́n dáhùn. ẹ nàró sókè wọ́n bẹ̀ ń ẹ nàró jòkó ẹ nàró. ẹyin ni wọ́n fi ń pè ìyá tó fi lọ lè bọ́ lọ bẹ́ẹ̀ni. ìyá dàmọ́ ìyá dàmọ́ wọ́n ní ìyá Allahu Akbar ìyá dàmọ́ ìyá dàmọ́ ìyá àwọn dàmọ́. kọ́dà bá alẹ́ nu wọn kátó ọmọ ẹ̀dá àti Ádámù lè pè ládàmọ́ ẹnu àwọn ọ̀gbà kápẹ́ yìí ni ìyá dàmọ́ Allahu akbar. ẹ jòkó lẹ́ǹkan kò ní í ṣe yí pẹ̀lú gbòlódò Àmín lọ àmín àmín. àfa tó ga àbá wọn bá yín. ìyá tá à ń wíyọ̀ bíjọ́ máa kálọ̀ ọmọ kan wọ́n bẹ̀ ń lo oyún ni bàbá yẹn kú. bàbá ẹ̀ kú ìyá yìí wá ń sàdágbé àdáfà tó ó fi nìkan ní bímọ pẹ̀rẹ̀ tí ń jẹ̀rẹ̀. fa ọmọ fi lọ primary ìyá yìí nìkan ni ọmọ fi lọ secondary school ìyá yìí nìkan ni ọmọ fi wá sí first degree ìyá yìí nìkan Baba. ó fi ṣe master ó wá parí master ó wá kúnlẹ̀ tìyà màámi ìbẹ̀rẹ̀ kẹ́ èso níṣẹ́ ẹ dákun. ẹ̀dá kan yàrá mi lọ́wọ́ ẹ mọ̀jọ́ rẹ̀ yìí kí n fi ṣe PhD mi ìyá balọ̀lọ̀ wọn yà àlùbáríkà rẹ̀ kèfèrí lọ bẹ́ẹ̀ yọ lọ́hùn sí ní sọ́n ń kèfèrí. lo ko mande ń lo kó kó lè àrùn. bà jíyàn ń lo ko àrùn ilé ṣẹ́gi lọ́sàn jọ́tí ń lọ ṣẹ́gi lóru. sẹ́gìtà ilé fọ̀yẹ́rẹ́ sọlí lódò. mo bá dé mo ti tẹ̀lé yìí jẹ́mi náà sinmi ń jò wọ́n tó jẹ́ wọn ọmọ lára ẹ̀. oúnjẹ ọmọ kòrò ni ó dùn ní jẹ́mi náà tẹ̀sí o. èyí náà tó bábá dà fún ọmọ kan tó bá ká. èyí tó ká yìí lọ́ọ́ fi wáṣẹ́ lọ́ọ́ fi léyìí wáṣẹ́ ọmọ bá lọ́dà ìyá ní gbogbo mi tó o bá gbúrò sẹ́sí ń fún ọ lówó. sọ fún mi. Allah. wọ́n wá wọ ọkọ̀ fún ọ. lápèjúwe òun kọ́ ní bẹ́ẹ̀ nù tíra o naam. ọmọ yẹn bá kúnlẹ̀ tìyà wọ́n ní sẹ́kẹ̀ yọ lábùjá ọ̀sàbùjá nu tíra o Ọ̀sàbùjá nu àmọ́ tíra kò o. lè yé wọ̀tọ́ gbọ́. Yes. àfa yìí baba ìyá bá nọdà níjò lọ́ọ̀lọ́ oní títí ọ̀tún la ìyá ní sẹ́tí mo bá lẹ́kùlé wa ní wọ́n fẹ́ dẹ́kìnì lé mẹ́ lọ́la wọ́n lè bá wọn ru pọ́npọ́n. ìyá wa lè bá wọn ṣe iṣẹ́ wàhálà yìí iṣẹ́ mọ́ndẹ́. gbogbo owó tọ́wárí ń gbà máa lọ àfa baba ọmọ yìí wọkọ̀ ọmọ tí ìyá òbí jẹ́ yọ kan lọ ẹyọ kan ṣoṣo. àdágbé àdáfà nìyá fi bí lọ́ba tó ṣe mọ́tò wọ̀ ó sì kọ́ ó sì rìn. baba wa Alikali Sokoto wọ́n dá yín Baba ń lóhùn. nígbà tọmọ yìí wọ mọ́tò ọkọ̀ wọn ajínigbé lọ́wọ́ Kai. ó wọn kọjá stéètì kínní sílùú wọn wọn kọjá stéètì kejì sílùú wọn wọn bá yọ̀bọ̀n sí kí ló dé. gbogbo àwọn tó wà nínú ọkọ̀ wọn nìkan lajẹ ó yìí nìkan làjòjì inú wọn nǹkan Machine. kan awóráwo làwọn yòókù. ọ farabalẹ̀ àbí ká pa ọ́ ó ní ẹ má wulẹ̀ sọta ló fò ẹ jẹ́ fúnra mi lọ́rùn kó o bá ti kú. fura àwọn lọ́wọ́ nísìnyí wọ́n kú náà wọ́n ní má tún kú má waste. ó wúlò. wọ́n wá so lọ́wọ́ sẹ́yìn wọ́n wá fi aṣọ dì í lójú ọ̀dọ̀ ní odò wọ́n wá débi odò tí ń sàn wọ́n gbé sínú ọkọ̀ ojú omi
ó dorílẹ̀-èdè bòmí ndérílẹ̀-èdè bòmí wọ́n tún gbé sínú ọkọ̀ ojú omi mi ó tún dorílẹ̀-èdè bòmí ó tún débẹ̀ ni lórílẹ̀-èdè bòmí ó tún gbé sínú ọkọ̀ ojú omi mi ó tún dorílẹ̀-èdè bòmí. ó sì rìn gbọ́n. ìwọ̀n jẹ́ orílẹ̀-èdè 6 sílùú wọn. tí ò ní ìwé ìrìnnà. wọ́n wá débi tí wọ́n ti tà á àwọn tọ̀hún ti gbé kọ́ńtrátì fún wọn wọ́n ti san half payment ó kù balance bẹ́ẹ̀ bá ti bá wa rí àjèjì tá a lè pa tá a fẹ́ jẹ̀rẹ̀ fọ̀lú wa mọ́. ẹ sá mu wá. ọmọ ìyá tí òbí méjì wọ́n wá jí gbé lọ. òun ni wọ́n wá rí mú. wọ́n wá falẹ̀ wọn lọ́wọ́ báyìí wọ́n gba balance wọ́n sì gbogbo owó rẹ̀ ní wọ́n kó owó rẹ̀ kalẹ̀ àwọn agbẹ̀lọ́bì wọ́n ti pa wọ́n ti gbọ́rùn rẹ̀ síbi pàlíkà bàǹsí àtọ́ gbẹ̀jẹ̀ rẹ̀ sí wọ́n ti gbé síwájú abẹ́nilérí ti fada yọ abiyamọ tí bẹ ń jòkó sẹ́ ń tẹ̀lé mi. wọn ò gbọ́ nǹkan mi màá ti balẹ̀ ọ̀rọ̀ ọmọlẹ́ pé ẹ̀yin oríjìnà abiyamọ tẹ̀ ẹ pé nà mo gbà pé ń tẹ̀lé mi. ọ̀rọ̀ ọmọlẹ́ pé ara wọn ti bù má sọ báwọn. alájà dòwú èmi ò rí ọ̀pẹ lọ́dọ̀ rẹ̀ mi bọ́bọ́ kiri bọ́ọ̀ bá ti rí iwí sálímà ní èmo kú lọ́dọ̀ rẹ̀ sọ̀gbọ́ bọ́ọ̀ bá ti lè rí iwí ẹ dákun jẹ̀mọ́. akramakumul karim. wọ́n wá gbé ọrùn rẹ̀ síbi pàlìkà wọ́n ti gbé bàǹsí àsí abẹ́nilérí ti yọ ìdá kọ́ wa bẹ̀ hewu náà ló kù àmọ́ kó tó pẹ́ni tí ọba pa ọ gbọ́dọ̀ wò káàkiri sópé sékòlé sékòdí gbogbo ntí ń bẹ lára rẹ tí o pè ní nǹkan àbùkù ó ní ntọ́lá ń fi sí. subhanallah subhanallah. àfa baba. ngbà tá arákùnrin yìí wò wọn ha abẹ́nilérí ẹ̀yà bọ̀rẹ̀ àgbọ̀dọ̀ pélé yìí o kí ló dé. bá a bá pa á pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ní otu àfa àkúfà náà pa gbòòlù yìí rẹ̀ wọ́n ní kí ló dé wọ́n lé ní ilé. ó lé náà ọ̀nà wọ́n lọ́wọ́. wọ́n wò ní nígbà tó ń wọ́wọ́ rẹ̀ wo kéde kẹ́tì máa sọ ní àtẹ́ńpẹ̀ ní ajé mbẹ́mbẹ́ ọwọ́ rẹ̀ ní. subhanallah. mbẹ́mbẹ́ ọwọ́ àlàáfíà mbẹ́mbẹ́ ẹsẹ̀ ọ̀tún mbẹ́mbẹ́ ẹsẹ̀ àlàáfíà wọ́n sì máa fi bú òun láàrin lùpẹ́ eníka mẹ́sàn-án eníka 24 nù àbí méjìlá ọwọ́ méjìlá ẹsẹ̀ oníka 24. wọ́n máa fi bú ní tí máa dùn kọ́dà o ti ní lẹ́mìí kí bóun bá kàwé lójú àmì tó ń bá fi lérò òun ọ̀rọ̀ ní suppression at hospital. òun lè gé ni. asẹ́ni ló ti yọ gé. ọmọ ṣe o. àfa. ọba ti géun náà. abẹ́ ìlérí kí láwọn sẹ́wọ̀n ẹ̀fín ẹ̀kọ́mọdé láàfíà. bẹ́ẹ̀ báyìí pa ìlú ìtú. ẹ sì gbọ́dọ̀ lu ẹ kó n ta ìgbà lọ́wọ́ rẹ fún. ọba tún gbogbo aṣọ kó lójú ẹ ọkọ rẹ fẹ kó wájú wa. ṣé kó sí kó yan ọ̀yá jẹ bájú òṣèjú sátán. nílùú tí ò dé rí. nílùú tí ò gbéde wọn. bọ́ba sọ̀rọ̀ sílẹ̀ yìí wọ́n ní Banjiba ọ̀dọ̀rọ̀ kánú nù. bọ́ba sọ̀rọ̀ sílẹ̀ yìí Banjiba kò gbéde wọn gbọ́ tiẹ̀ ó fi wá pàdé ẹnìkan wọn ni ọ wá ṣèdè sí ọmọ ìlú wo ni ọ̀dà kan wọ́n ní bẹ́ẹ̀ náà wọ́n pẹ̀lú wa dádì wa máa ń ṣèdè wa sí wa máa àmàlé pásítọ̀tù yín dà ọ̀là ní pásítọ̀tù lọ́nlọ́n wọ́n gbé ìwúdélẹ̀ físà yín kọ́ dà wọ́n jí ìwúd gbé ni àwọn parapa yín náà la ilaha illallah. ọwọ́ amúlọ sọ́dọ̀ káyì dada kò dẹ́nà sọ̀rọ̀ ojú haba mọ́nà wá àsì. kayi suru wanda zai sadaka zai zo ya baka tọ́ dalla ka samu wani wuri ka yanaji yagwa ka gane ma dalla. akramakum al-karim. ẹ dákun jama wọn wá ìwọ̀n gbọ́dọ̀ nìyẹn ń bá a ṣiṣẹ́ ń bá a tajà títí òun náà fi wọn stand èdè wọn ó fi wá fi sí skul bẹ́ẹ̀ ló tó wá sí PhD. Allah ọwọ́ parí PhD tán ọlọ́jà àwọn olóṣèlú wọn náà bá gbà pé tó house of rep lọ́ba wọlé. nílùú wọn ẹwù ètò ọlọ́run mi ò jí gbé lọ. nílùú tí wọ́n ti jí gbé. bí o ti kọ́kọ́ gba wardrobe allowance fisa lu wọn lọ́kọ́ gbà. ọmọ ọlọ́mọ ó ti fi lélẹ̀ pẹ́. ẹ dákun gbà tẹ́yìn bá ń bọ̀ wá lulẹ̀ yìí tọ́wọ́ wọ bàálù tẹ́ dé Kánò. bẹ́ẹ̀ni kí ló yẹ kó tún ṣe. kó tún gbé bàálù mi bẹ́ẹ̀ ni. d'Abuja kó tún wọ̀ mí láti Abuja dé Ìlọrin. wọ́n lóun fẹ́ wọ̀ náà sá àdúgbò ti rí. ẹ bá sátà mọ́tò bá gbé bọ̀. ya lèmi wẹ̀yìn. ya wọ́n kọjá mọ́kúá. kò sí mọ́kúá nù tíra o. kò sí mọ́kúá kọ́lọ́ wà nù tíra o. wọ́n kọjá sáà dúdú díẹ̀ báyìí dé wọ́n pàdé àwọn olùkọ́ àfa lójú ọ̀nà ni. yéé àwọn àgbáwo àwọn alábọ̀sẹ̀ ìbò. wọ́n kọ́kọ́ jẹ́ àkàlẹ̀ wọ́n wá nínú tiẹ̀ bàjẹ́. ìlúkulù. dédé gbà tí wọ́n ń nà lọ́wọ́ níyà rẹ̀ ronú sódì nílé. ẹ̀dùn náà níjọ́ àti ń ṣe fọ́mọ lọ́mọ. jọ́tà àti tún tọmọ lọ́mọ sí. èrè la jẹ́ bọ̀ nísìn. bàbá yìí ní bára kan sì ń bẹ nínú ìlú wọn afọ́jú ni ẹnìkan yìí fàárín gbogbo bára tí mo ṣe kò ní tẹ́wọ́ gbowó báyìí gbogbo ní tẹ́wọ́ fún kò ní tẹ́wọ́ gbà àpò tó gbé kọ́rùn lẹ́ẹ̀ma jù sí ẹ máa wá sọ gbólóhùn méjì. àní jù bẹ́ẹ̀ kọ́ dájọ́ bọ́ bá dájọ́ wàá kájọ jù bẹ́ẹ̀ kọ́ dájọ́
ntí fi gba bára tiẹ̀ nu. ìyá ìwà lè ra búrẹ́dì ńlá ọwọ́ là pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó sì ra bọ́tà àti májèlé wàhálà ọmọ tí mo ṣe ti wò ní ma gbogbo ọmọ ìlú ìsàgbákò káyì bọ́ọ̀ tí pàkúrú lọ́wọ́ mọ̀ pàgógún kò sì mẹ́mẹ́ tí gbàjẹ́ ìwọ̀n ara bọ́tà àti búrẹ́dì àti májèlé ọwọ́ àfẹ́rẹ́ búrẹ́dì láàrin ọwọ́ di èso baba alájọ dé jù bẹ́ẹ̀ kọ́ dájọ́ baba dájọ́ wà á kájọ́ jù bẹ́ẹ̀ ó ní ma fẹ́ dájọ́ baba alájọ ń dá bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ bó ti gbé bẹ́ẹ̀ baba ni o ti dájọ́ ọkọ̀ òní àjọ tí mo ti kó tì í dá. àjọ tí mo ti kó tì í dá. mo ẹsẹ̀ wá dà ni mo ti kó pẹ́. ọmọ rẹ̀ sì ń jìyà lọ́wọ́ lọ́wọ́ àwọn olè wọ́n nà tán wọ́n ní kọ́ máa rìn lọ. la ilaha illallah. ọlọ́run ò pé wọ́n pa. ó ju búrẹ́dì sí baba alájọ tán ọlọ nígbà tó bí ọgbọ̀n ṣẹ́jú làákà ìyá yìí sọ. atẹ́gùn fẹ́ sí i. ṣé nǹkan ṣe wò. baba àbá yìí. ayakallah. fayujisa bi khairin fa'ilul khairi fi duna wa fa'ilu sharri hazama kana yukidu. bẹ́ẹ̀ dájọ́ àgbákò yóò kó nkẹ́. aláì yóò kó yọ jẹ́ ń bẹ̀ kó tó lọ. fọyín kí ló pé àfa yìí. fayujisa bi khairin. wọ́n san kálukú lẹ́sàn-án rẹ̀. fayujisa bi khairin. wọ́n san lẹ́sàn-án rẹ̀. fa'ilul khairi fi duna. ẹni ọ̀rọ̀ ju fàjọ rẹ̀ ẹni fàyè tiẹ̀ dájọ́ rẹ̀ láyé wọ́n san lẹ́sàn. fa'ilul khairi fi duna. àjọrin náà ni yóò kó. wa fa'ilu sharri. ẹni ó dájọ́ àgbákò. wa fa'ilu sharri. ẹni ó ṣiṣẹ́ àgbákò. wa fa'ilu sharri. ẹni ó sọ̀rọ̀ àgbákò. wa fa'ilu sharri. ẹni ó dájọ́ àgbákò láyé. wa fa'ilu sharri. bábọ̀. hazama kana yukidu. àbá yìí ètò òun náà dá yóò kó yọ kàwé lérí kò ní pẹ̀lú. Insha Allah. fabadir ila al-khairati. kálukó múra sísẹ ẹlọmọdé kẹ dájọ́ ní láyé. fabadir ila al-khairati. bàbá yìí lọ tán atẹ́kùn fẹ́ sí ya yìí lọ́pọ̀lọ́. ẹ wá. ìyá wa ni yé ọwọ́ pèrè lókì èmi ayọ̀ káàró. torí ọmọ yóò kan. ìwà torí ọmọ èyí sì ba méjèèjì jẹ àtàtìbọ̀ kú àtàtìbọ̀ ìwà bàjẹ́ àtàtìbọ̀ tẹ́ àtàtìbọ̀ kú. torí ọmọ kan. ọba lè ra búrẹ́dì ire ọ̀là pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó fi bọ́tà rẹ̀ láìsí májèlé mẹ́mọ́ wọn bàbá alájọ káàkiri kò rí mọ́. ó ṣe wàhálà. bàbá lọ sàlẹ̀ báyìí bàbá alájọ ni wọ́n ní ó ti lọ lókè báyìí yóò tún sáré jẹnẹjẹnẹ láàrin wákàtí mẹ́ta kò rí mọ́. Allah. yá ìwà jòkó sẹsẹ mọ́sálásí yàrá ìsokó. ìwà ń sunkún wọlọ́wọ́ mo ti pa bàbá yìí. sáyé ń wá bàjẹ́ náà ni. kí ló wọ ìfọ́nà láti kìyàmá. ọlọ́run o. sọ́sẹ́ ìfọ́nà ló pé mọ̀ pa mi tètè ń sunkún lọ́wọ́ bàbá yìí mọ̀ n bá dé bá alájà sí òsì bàbá alájọ ni wọn dà òun ló di kejì mọ́sálásí tó fẹ́ máa jẹun ni níbo. ìyá ni tó ti bàtà tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ọgbà ní mọ́sálásí kọjá ọba bàbá yìí ti ń jẹ́rù lẹ̀ lóòótọ́ lọ́ba tọ́ bọ́nu báyìí tánu ọmọ fẹ́ dájọ́ ni ọwọ́ ayọ̀ búrẹ́dì àgbákò yìí kù Allah. ó fi búrẹ́dì míì sí tọ́ da ìyá ìwà lè mú ìtọ́ dáhùn ó dùnú sọ́kàwé ọwọ́ kó yàrá ìwọ́n lè wí nǹkan mẹ́ta fọlọ́ kí ni wí. ìwọ́n kẹ́ mo túbá mo túwọ́ mo dúpẹ́ ẹ̀ríkà mo túbá mo túwọ́ mo dúpẹ́ ntí ọtí ìjà ìjẹ náà da nípò ńdájọ rí o tí túwọ́ mbẹ gbogbo àjọ àgbákòtò ọ̀dà lọ túbá náà lọ túbá. ọba túbá tán lọ túwọ́ lọ túwọ́. bọ́ọ̀bá túwọ́ tán. lọ dúpẹ́. fayujisa bi khairin. àfa yìí. fa'ilul khairi fi duna. kàkẹ́ nẹ́bí. wa fa'ilu sharri hazama kana yukidu. ẹ náà pé Allahu akibaru. Allahu akbar. ibi tí a ti ń sàdúrà kọ́ lọ́wọ́ mo túbá mo túwọ́ mo tú yíyan sàn wí ọmọ ìbá ní salamu aleykum. Allah. ìyá ní tanu èmi ni. ó lè mi ọmọ yìí lágbájá. Yunusa dé. ọkọ ya rania kúlù ọkọ yìí dé ọmọ ìdáná ọmọ ó ní màmá ó lè bí n pa nígbà àwọn mo ti jẹun. kí ló jẹ́. yàrá kí ló jẹ́ ó ní mo ní kí n ya mọ́sálásí kí n si ẹsẹ̀ mi nù. ìmọ̀ kí bàbá fọ́jú yẹn dá òun rárá mi mà. subhanallah. bàbá ni à Yunusa kọ́ ó dà ní. ẹ màmí ni ìwà àbò òun rẹ̀ kọ́ mo lọ ti láti jọ yìí mo lọ ti lọ ebi ó ti máa pọ̀ èmi ní kò sí ọ lálejò ọlọ́ba ní kò gbé búrẹ́dì ọba gbé búrẹ́dì lákà fún un òun rí wẹ̀rí bọ́tà kúnlẹ̀ ní sibala. ìyá ní bọ́tà ṣe kíni búrẹ́dì ó ní bọ́tà kúnlẹ̀ ní sibala ìyá ní kí ló kọ búrẹ́dì. fún sọ búrẹ́dì. ó ní fún sọ búrẹ́dì. ìlà wọn là pẹrẹgẹrẹ ní lọ́lọ́rọ́ báyìí. bọ́tà kún bẹ́ẹ̀. bọ́tà wa kún bẹ́ẹ̀. àtọ́bí fẹ́. ìwọ ló jẹ. bẹ́ẹ̀ ni. o sì jẹ tán o tún mú mi sí ìyá ni yé ọlọ́run lọ yọ mí
tí ò jẹ́ ń dájọ́ àgbákò yìí kan bí ti kó náà ní. asẹ́mi náà ní bákò. Allah àfa yìí baba. gbogbo ẹ̀ tẹ̀ ń ba tọmọlọmọdé àjọ lẹ̀ ń dá. ẹ kò. فبادر إلى الخيرات gbogbo ẹ̀ tí ń fọkọ rẹ̀ sẹ̀ sí àjọ lẹ̀ ń dá. فبادر إلى الخيرات gbogbo ẹ̀ tí yẹ̀yẹ́ ọmọlọ́mọ àjọ lẹ̀ ń dá. فبادر إلى الخيرات gbogbo ẹ̀ tí gbogbo alátẹnumọ́lẹ̀ sọ̀rọ̀ níta ìyá àjọ lẹ̀ ń dá. فبادر إلى الخيرات kálukọ́ wa múra kọ́mọlẹ̀ ọ̀sìn dájọ́ orí báyìí. إلى الخيرات ẹ múra sí kẹ́mọlẹ̀ dájọ́ orí. لا تكن حاكدا kí ló wí. لا تكن حاكدا ẹ má jẹ ní kìdí aládìí ọkàn bú ẹ má jẹ bẹ́ẹ̀. لا تكن حاكدا ẹ má jẹ ní kìdí aládìí ọkàn bú yóò gbọ́n nípa bẹ́rẹ̀ lọ yà dànù. لا تكن حاكدا lọ́lẹ̀ rẹ andu river salt. adu jìnnà ẹjọ́ ládìmọ́nu lọ́la dìmọ́nu. gbogbo tí ọ̀dà lọ́ọ̀yà dà ọ̀dà kúndà kọ́kọ́ àmọ́ wà òkè. لا تكن حاكدا kàkẹ́ débi. Baba. kọ́lọ̀ lè ńlá dìmọ́nu. bẹ́ẹ̀ni àdìmọ́nu bẹ́ẹ̀ yàn bá mú níjọ́ àkọ́kọ́ yẹn ọ̀dà kú Yọkọ̀ dákú. àmọ́ gbogbo tí ọ̀dà ni yọ yà dànù. فبادر إلى الخيرات kálukọ́ lọ dájọ́ rẹ ìyá mi múnẹ̀ dájọ́ rẹ ni. لا تكن حاكدا kàkẹ́ débi. Baba. gbogbo ọmọ rẹ tóbi kata ọlọ́run òjò sori búlára ọmọkùnrin. لا تكن حاكدا ìyá ìbọ́bìnrin kò sori búlára ọmọbìnrin. لا تكن حاكدا kọ́dọ̀ ọmọ tá bí lè lọ́wọ́ كاي ọmọ tá bí sí lọ́wọ́ wàláyé kò sori pọ̀npọ̀n bí kò sori búlára rẹ̀. Allah لا تكن حاكدا ọlọ́mọsá fèrèjà ntẹ́ gbọ́rí lẹ́ gbọ́ lónìí. lẹ́dọ̀kọ̀ ẹ̀ sọ njọ́ tí mo wáyà yìí tí n wá sinabu káàkiri. níjọ́ náà àtúpadà bẹ́ẹ̀. ẹ dákẹ́ ṣe sùúrù ọ̀rọ̀ kẹrẹ ni ẹ dákẹ́ ṣe sùúrù. ayé jáde ọ̀rọ̀ ni ẹ dákun wa. ìyá wa pè mí kalẹ̀ ìyá ni n tí n sọ yẹ nìkan gbọ́dọ̀ gbọ́ o májẹ́ nìkan gbọ́ lẹ́nu rẹ o. ó wù mí kọ́ fi sinabu ṣèyàwó torí mo rí súrà jẹ́yẹn lára rẹ̀. Allah àmọ́ wa ìyá wọn àìlẹ́nu ọ̀rọ̀ lérí ọmọ Allahu akbar. wọ́n lè múra sádùá bọ́ọ̀ bá fẹ́ sinabu ogun lọ́jà o ojú ìlú yìí o sọ́ọ́ lè fara dà. ẹ sì já mọ́lẹ́bí rẹ sọ̀rọ̀ pọ̀ o àwa dúpẹ́ lónìí. mọ́lẹ́bí rẹ sọ̀rọ̀ pọ̀ o Adúpẹ́ àmọ́ lónìí. wọlé àníyàn tó fi sọ ọlọ́run tààrà fún ọ. ọlọ́run sì gbàǹjọ́ náà ìyá rè ẹ nọ́ọ̀kì sílé wa ní pẹ̀lú ògùn ọlọ́run. فبادر إلى الخيرات لا تكن حاكدا má jala di ọkàn bu لا تكن حاكدا má di ọmọ ọlọ́mọ kan má di mọ́nu. لا تكن حاكدا bọ́ọ̀rọ̀ gbọ́dọ̀ bá sí ọ má di mọ́nu. لا تكن حاكدا ọmọ ẹgbẹ́ rẹ bá sí ọ má di mọ́nu. لا تكن حاكدا ọmọ ìyá rẹ bá sí ọ má di mọ́nu. لا تكن حاكدا bàbá kan rẹ bá sí ọ má di mọ́nu. لا تكن حاكدا lọ́dájọ́ ni láyé rẹ má jẹ ní kìdí. فذاك الذي دوما يغيظ ويحسد àfa yìí. àlẹ́sọ́lá wọn bá yín. فذاك torí pé ntọ́ba jala di ọkàn bu jojúmọ́ nínú ìyẹn ọmọ bí. فذاك الذي دوما gbogbo ẹni tẹ́ bá ti tọ́ba ladi ọkàn bu inú ọmọ bọ́ba lọ bá sori fún ọ yóò sì máa bínú yóò rẹ. máa bí يغيظ yóò máa dábìnú. ويحسد yóò sì máa kéétà rẹ. ẹ kò síjọ́ ti dáadáa rẹ kọ́ yọjú yọ takò. yóò ta fún. فذاك الذي دوما يغيظ ويحسد ẹ sọ gbogbo ẹni kéétà àtẹ̀jẹ́ máa takò yẹn bí dáadáa o ń dájọ́ àgbákò láyé. gbogbo ìyá tí máa tọpinpin ọmọ ọlọ́mọ wọn lọ dáa fún ìyá ọlọ́run iṣẹ́ wo ní í ṣe. gbogbo ẹni tẹ́ ẹ máa ṣèbàjẹ́ kí o ẹ àjọ búlẹ̀ dá àjọ òsì lẹ́ńdà ẹ̀ sì ìtọ́jú kó kílẹ̀ yóò síra rẹ nù bẹ́ẹ̀ ni nà. yáyọ̀ fàyè rẹ̀ dájọ́ àgbákò ọ̀ dájọ́ rẹ nù. ẹ̀yin náà wà rẹ̀ ká ẹ lè rẹ́ni tí ó sòkú. àfa yìí bàbá gbogbo ẹni tí wọ́n fẹ́ pẹ́ láyé ní kọ́lọ̀ lájọ́ rẹ. ẹ lè lá ẹ lè لنعمة رب الناس gbogbo ẹni tí yàwá filẹ̀ yányá látòkè délẹ̀ láti rí àyí tọ́jà bọ́dà wa àgbà kárí gbogbo yẹyí nígbà tí yà ń bẹ̀ láyé ẹ̀ ṣe lọ́tọ̀ ẹ ṣe lọ́tọ̀ o ẹ dákun nígbà tí ò sí yàmẹ́ ẹ̀ má ṣe ẹ lọ́tọ̀. ṣera yín ló tún sọ ọwọ́ fúlàní kì í yá. àfa yìí Baba, bàbá yìí wọ́n sọ̀rọ̀ kan ṣera láàárọ̀ wọn lọ́kàn ni. nígbà tí bàbá yìí ṣe wá sí láàárọ̀ naam wọ́n sọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé Allahu Akbar Allah wọ́n ní bí òkú wọ́n lé nìkan bẹ̀ wọ́n ní òkú wọ́n lé òkú kéde kan yìí sùn ah mo wá ní afa yìí ni wọ́n ní etí oníjókòó sùn ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ àwọn tí wọ́n wá láti ibi tá a máa kẹ̀gbẹ́ sí kírun àwọn náà máa kókùtà àwọn ọmọ sùn yóò wá lóbi sàrí bàbá rẹ̀ alájí ẹ sì wá àbí ìyá sùn. rẹ̀ yóò máa kú ìyá àwọn àyọ̀ká má sùn o. sọ yẹ kó o sùn ìyá wa ìbá ní ló kú sùn. ọlọ́mọ yìí sùn Ẹ́n. ìyá nínú wa ní sùn mọ́ àwọn ọlọ́wọ́ náà wa jí àwọn náà wà ní sùn. yóò máa rí kẹsẹ̀ lé ẹ ọmọ agbára àwọn alájà ń ta àgbo jọ́ọ̀sì Ẹ̀. mo ti pàdé wọn. Àgbo ni wọ́n ń kiri. alájà tí ọmọ àgbo kì kó tó ìyá ti ń kú. ta sọ ńgbà tí èkú alájà ọlọ́run wa jí síbò wọn lè wọn kiri lè ta àgbo àgbo wọ́n ta jọ́ọ̀sì. fùfú lẹ́sẹ̀ títì. ẹni bá ló pàdé bàbá wọn ní labijan igi wọn ńlá wọn wá fi sẹ́ẹ̀rẹ̀ ròyìn alájì mọ́ lẹ́yìn ikú alájì ń kó sọ́kàwé.
afa yìí baba jana mọ kada lẹ́nu. gbogbo ní tí ò ní jẹ́ kíyàwó sùn èèyàn ẹ̀ mọ̀ sí. ẹ dákun sẹ ẹgbẹ́ yẹn ọmọ kú gbogbo ẹni táwọn ọmọ rẹ̀ ọba dọ́gba láyé màmá rẹ̀ ò ní sùn sáré mama rẹ ò ní sùn lọ́hùn bàbá oníbẹ̀rẹ̀ rẹ̀ ilé sì ní sùn sùn ká sáré bẹ́ẹ̀ ni òkú tí ọba sì sùn àwọn ọmọ tí òjò sùn kò ní sàdúrà fún yóò sì pè lẹ́yìn. èpè ní ọ̀sẹ̀ bàbá min ni'mati rabbin nasi yagudabu mutlaqan. all right. tara qalbahu fi jamuratin tatawaqqadu. afa ma ke wọ má bọ̀. hakimu ilahi nasi. lè hó kíni. lihukimi ilahi nasi. tó kun anta radiyan. gbogbo yẹn lọ lè gbà fún ìdájọ́ Ọlọ́run. kun anta radiyan. lágbájó jẹyàn lágbájó nílárí lágbájó lò ó ìfọjú èrí tó. lihukimi ilahi nasi. Ọlọ́run lè pé àbíkán yìí ní ọkọ̀ rí sí bẹ́ẹ̀ ti dó tira yín náà ní kẹ́ dó sí. lihukimi ilahi nasi. ẹ̀ ń tọ́nà bá fa yóò sókè pẹ̀lú àsìkìní mọ́ neglect àwọn yòókù. kun anta radiyan. ẹ̀yin yòókù náà wà lè gbà fọ́nà kẹ́ wá dúró tì dáadáa. kun anta radiyan. ẹ lọ dúró tì dáadáa. fasabbih bi amdillahi wallahu yuhmadu. ẹ lọ gbà fún ìdájọ́ Ọlọ́run kẹ́ ẹ máa wá ń yí Ọlọ́run kẹ́ ẹ máa kí Ọlọ́run kẹ́ ẹ máa dúpẹ́ tọ́lọ́ Ọlọ́run náà fẹ́ràn kọ́ máa dúpẹ́. Allah. abẹ́ Ọlọ́run aleykum salam obìnrin mi alájà wa salama asayi ti jẹ́ tèmi ó dára masha Allah Ọlọ́run sàlékún àlàáfíà fún wa àmín abarikola Ọlọ́run kẹwàá gbàlagbà ẹ bá ń sàdúrà fún obìnrin mi lọ́kọ́ ẹ ìṣẹ̀ṣẹ̀ máa sọkọ fúlàní ìṣẹ̀ṣẹ̀ máa fẹ́ fúlàní ẹ ti ń fẹ́ fúlàní ti fẹ́ fúlàní pẹ́ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. kálukọ́ lọ fàyè rẹ̀ dájọ́ rẹ̀ o masha ẹ lọ Allah. fàyè yé dá àjọ rẹ̀ àjọrí. kẹ́ ẹ lè bá lójú rẹ̀ kẹ́ ẹ tó lè bá lẹ́yìn rẹ̀. bẹ́ẹ̀ ni baba ẹni ọ̀rọ̀ bá dùn àyìnfọ̀rọ̀ lọ kàkà nàbí ó tó báyìí ẹ fàyè yé dájọ́ rẹ̀ ẹ dájọ́ rẹ̀. kẹ́ ẹ lè bá lójú rẹ̀ kẹ́ ẹ tó lè bá lẹ́yìn rẹ̀. Insha Allah. ẹni bá sọ yìí pé tí màmá ti tí jẹ́ màmá ti jẹ́ abẹ́yẹn sọ yìí pé tí bàbá ti tí jẹ́ bàbá ti jẹ́ tí ọwọ́ atọ́jú ìyá pẹ̀lú bàbá mi báàlù bàbá bọ́bẹ́ gbẹ̀rún ọmọ kò ní jẹ́ wọn. èmi ni mo bí wàláhì èmi ni mo bí tọ́mọ àti bẹ́ẹ̀. èmi ni mo bí wàláhì èmi ni mo bí tọ́mọ ní bá dára àbí ìṣòro mi. ọjọ́ ti lọ ọmọ mi kọ́ wàláhì mi o ọmọ tí ń fàgbó ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí olórí mú ọmọ tara èyí òwe fún ọmọ tí ń fàgbó ọmọ tí ń mọ̀tí ọmọ jàgídíjàgan ọmọ ìyàjọ́ òwe ọmọ àlè tí ń yìnbọn ọmọ agbóhùnrè ọmọ tí ń dá lóru ọmọ tí ń dá burú ọmọ rédèrèdè ọmọ jágbàjàgbà ọmọ kọ̀ọ̀kan olórí mú ọmọ táwọn èèyàn gbogbo. ó dáná ìyá mi rí wàláhì òun ló bí mi ti yáda ìyá mi rí wàláhì òun ló bí mi olórí ìyá dára ẹ̀ ṣàjọ fún. ọjọ́ ti lọ ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí ìyá ti ṣe pé ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí olórí fún ìyá dára ẹ̀ ṣègbè fún ìyá mi kọ́ ìyá jẹ́ ìyá mi kọ́ gidi lọ́sàn-án ìyá bó bá dalẹ̀ àgbẹ̀yẹ ìyá túlé túlé ìyá ìyá òtúgbà gèdè ìyá mọ̀lẹ́rìkì ìyá alárèká ìyá oníbàjẹ́ ìyá ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ olórí fún ìyá dára ẹ̀ ṣègbè fún ìyá kò ó. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.